إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك يفهم الله وبا أترى عليكم إكياتي يفهم جسن محمد عليكم إكي الله أتي إجارة يوم باو جسن أتي أمارا ليرة àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde al-qiyama kí Ọlọ́run bá kí ó máa ṣe ìkàwá kún wọn. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú kíkà láti inú tírà sifatul mu'minati as-sadiqa àwọn ìròyìn olùgbàgbọ́bìnrin òdodo. ní ìjókòó tí ó síwájú nínú àlàyé bẹ̀rẹ̀ àlàyé nípa ohun tí onítìrà náà pè ní al-mu'minatu as-sadiqatu wa tarbiyatuha li abna'iha olùgbàgbọ́bìnrin òdodo àti tarbiyya rẹ̀ fún àwọn ọmọ rẹ̀. eléyìí aka díẹ̀ nínú ẹ̀ a ó tẹ̀síwájú látorí ẹlẹ́kẹta nínú àwọn àpèjúwe tí onítìrà náà mú wá nípa bí àwọn ẹni ìṣíwájú rere nínú àwọn obìnrin bí wọ́n ṣe tọ́ àwọn ọmọ wọn àti irú ẹ̀kọ́ tí wọ́n fún wọn. ó ní كذلك نجد عمارة oni gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni a ó ṣe rí عمارة Nusaybatu bintu Ka'b radiyallahu anha kí Ọlọ́run bá kí ó yọ́nú sí. oni nara mawqifaha min waladiha yawma Uhud oni a ó rí ibùdúró obìnrin náà nípa ọmọ rẹ̀ ní ọjọ́ ogun Uhud. indama جرح ابنها أو جرح ابنها عمارة ونباتي أمارة تيونجي عمارة تيو في عراقة شما كوني أجو أغن أهد إني أجو تي أولا مباشي أدنو فوا مسلمي látàrí pé Ọlọ́run Ọba kọ́ wọn lẹ́kọ̀ọ́ látàrí pé wọ́n fi àṣẹ òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam wọ́n fi sílẹ̀ wọn ò tẹ̀lé. wọ́n ní nígbàtí Ammara yìí tí ó fi ara pa ní ojú ogun náà jarhan azima fi adadihi al-aysar pípé ìfi ara pa yìí wọ́n ní ó ní agbára gidi gan ní ìhà apá ọ̀tún rẹ̀ apá àlàáfíà rẹ̀. fayaqul wọ́n ní wọ́n sọ wípé Ammara faja'ala ad-damu la yarfa. Ammara ń sọ wípé nígbà tó ń fi ara pa yìí ó ní ẹ̀jẹ̀ kò dúró ẹ̀jẹ̀ kò yé dà látojú àpá náà. faqala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ Ọlọ́run Ọba kí alékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀rẹ̀ kí ó máa bá ó wá sọ wípé a'asib jurhak wípé de nǹkan mọ́ ojú egbò rẹ̀. fa aqbalat ummi ó ní bẹ́ẹ̀ ni màmá òun wá torí pé màmá Ammara yìí wọ́n wà ní ojú ogun lọ́jọ́ náà. ó ní fa aqbalat ummi ilayya wa ma'aha asa'ib fi huqwayha a'addatha lil jirah. ó ní màmá òun wá ó sì kó àwọn bandages pẹ̀lú rẹ̀
ó ní màmá òun kó àwọn bandages yẹn wá sójú ogun torí kí wọ́n lè máa fi tọ́jú àwọn tí wọ́n bá fara pa lójú ogun náà. ó ní farabatat jurhi, ó ní màmá òun wá ó bá òun bandage ojú àpá òun. wan nabiyyu sallallahu alayhi wa sallam waqifun yanzur, ó lójú sí Ọlọ́run ọba sì dúró, ó dúró tó ń wo àwọn, ó ń wo bí màmá òun ṣe ń bọ̀ òun de ojú àpá yẹn. ó ní faqalat libniha, ó ní nígbà tó bá dé tán ó wá ń sọ fún ọmọ rẹ̀ wípé inhab ya bunayya faqatilil qawm, ó ní ìrẹ ọmọ mi dìde kí ó lọ tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ ní ojú ogun náà. ó ní faja'ala an-nabiyyu sallallahu alayhi wa sallam yaqul, ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló bẹ̀rẹ̀ sí sọ wípé wa man yutiqu ma tutiqina ya umma Ammara, wa man yutiqu ma tutiqina ya umma Ammara, ipe ìrẹ umma Ammara ta ló wá lè ṣe, ta ló ní kápá nǹkan tí wọ́n ní kápá rẹ̀. ìyẹn ni pé ọmọ tó fara pa yẹn, Ammara yẹn ó ń sọ fún wa pé ìfarapa tó ń farapa ó ní farapa tó tóbi gidi gan ni. ṣùgbọ́n nígbà tí ìyá rẹ̀ bá dé tán, ìyá tó bí ni o, nígbà tó bá dé tán ó ní ó yá dìde kó padà sójú ogun. wọ́n lòdì sí Ọlọ́run bá ń sọ fún ìyá náà wípé ta ló wá lè ṣe irú nǹkan tí wọ́n lè ṣe ìrẹ́ Ummu Ammara, yẹn ni pé ọmọ tó ní kó padà sójú ogun yìí kò ní lè ṣe irú nǹkan tí wọ́n lè ṣe tòun ti kóbìnrin ni ọ́. wọ́n ní wa kadhalika najidu thabata wa quwwata imani Ummi Ammara indama ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam waladaha Khabbaban. Ummu Ammara yìí bákan náà òun ni onítìrà ń sọ wípé a ó rí ìdúróṣinṣin rẹ̀ àti agbára ìmánì rẹ̀ ní àsìkò tí òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tí ó gbé ọmọ rẹ̀ dìde lọ sí ọ̀dọ̀ arákùnrin tí wọ́n ń pè ní Musailamatul Kadhdhab yẹn lásìkò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. arákùnrin kan òun náà dìde ó lá nàbí Ọlọ́run òun náà máa hun àwọn nǹkan tí ń pè ní àyà Qur'an. arákùnrin yìí Ọlọ́run sì fi ṣe àdánwò fún àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n ti gba ìsìláàmù tẹ́lẹ̀, torí pé a rí nínú wọn tó sọ wípé ńgbà tánàbì kan ti jáde nínú wọn àtàwọn náà tó yàtọ̀ sánàbì Muhammad sallam, ibi kódà kò bá já nàbì irọ́ ni, ńgbà tó jẹ́ sí pé inú wọn àwọn ló ti jáde, òun ó lọ tẹ̀lé ànàbì tọ̀hún, òun fà nàbì èyí rẹ̀. ara àwọn tọ́lọ́run fi bẹ́ẹ̀ ṣe àdánwò fún olùbàdàn tí wọ́n fi ń pe orúkọ ọkùnrin náà Musailama, ṣùgbọ́n wọ́n máa pè ní al-Kadhdhab, òpùrọ́, torí pé òun parọ́ wípé ànábì Ọlọ́run lòun náà. wọ́n ní faqatalahu Musailama yìí òun náà sì láwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ṣe ìmánì pẹ̀lú rẹ̀, torí inú tọ́lọ́run fi ṣàdánwò fún ànábì Ádámù ni pé àṣetọ́nù tá a mọ̀ pé òun lọ́lọ́run fi ṣokùnfà káwà lórí ilẹ̀ lónìí gan, tí ṣetọ́nù ó bá wá tí ó introduce ara rẹ̀ pé òun ni àṣetọ́nù ọjọ́ wọn àná tó ń fún àwọn bàbá yín àti ìyá yín tó ń fún wọn ní èso tọ́lọ́run ní wọn gbọ́dọ̀ jẹjẹ, torí náà ẹ tẹ̀lé òun, àwọn èèyàn ó sì tún tẹ̀lé. bẹ́ẹ̀ a rí ẹ̀sìn kan tí wọ́n ń pè ní satanism lamẹ́ríkà, kódà gan ẹ̀ra fọ́ọ̀mù $100 ní kẹ́ẹ̀ tó wọnú ẹ̀sìn náà. owó lẹ́tùn èyàn pé àwọn èèyàn ń fi owó ra ànù, so tọ́lọ́run bá ẹni tọ́lọ́run wá fi ìmọ̀nà tọ́lọ́run fi ta lọ́rẹ́ rí pé ó yẹ kó dúpẹ́. Musailamatul Kadhdhab yìí òun náà rá àwọn tí wọ́n ṣe ìmánì pẹ̀lú rẹ̀ tí wọ́n gbàgbọ́. wọ́n ní Khabbab ọmọ Ummi Ammara ni. Khabbab yìí òun ni òjíṣẹ́ Ọlọ́run bá gbé dìde, wọ́n rán lọ sọ́dọ̀ arákùnrin tóun náà ń pera rẹ̀ lánàbí Ọlọ́run yẹn. wọ́n ní faqatalahu Musailama, wọ́n ní Musailama pa Khabbab yìí bi qat'i a'da'ihi 'udwan bó ló ṣe pa, ṣe mọ̀ pé ẹni tá a yín ń ban tó kú lẹ́ẹ̀kan náà eléyìí kò jẹ́ ìrora púpọ̀ tó fi kú. ìrora tí ó kàn jẹ́ náà ni àsìkò tí ìbọn yẹn bá tọ́ta àbọ̀n bá tẹ́mi jáde lára rẹ̀. ṣùgbọ́n Khabbab wọ́n pa ní irú pípa tí wọ́n pè ní qatlu sabr, kì í ṣe pé wọ́n dá dùbúlẹ̀ wọ́n du tó sì kú lẹ́ẹ̀kan náà, rárá wọ́n ń pa díẹ̀díẹ̀ ni. wọ́n gé etí rẹ̀, wọ́n á bi léèrè pé
Musailama wá bi léèrè pé ṣé ó ṣe ìmánì pẹ̀lú mi ni àbí ó ṣe ìmánì pẹ̀lú mi yóò lóun ò ṣe ìmánì pẹ̀lú rẹ̀ ó gé tí kejì yóò ní kí wọ́n tún bi léèrè yóò lóun ò lè fẹ̀sìn òun sílẹ̀ yóò ní ọdẹ gé apá kan wọ́n tún bi léèrè wọ́n ń pa díẹ̀díẹ̀ wọ́n ń gé àwọn oríkèéríkèé ara rẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n fi gé débi pé ó wó lulẹ̀ lẹ́ni tí ò sẹ́mi lára rẹ̀ mọ́. wọ́n ní liyartadda an dinihi kí ló fà tí wọ́n fi pa nítorí kó lè gbé ẹ̀sìn rẹ̀ sílẹ̀ ni. hatta mata tahta hadha al-adhab wọ́n ní lábẹ́ ìyà tí wọ́n fi ń jẹ yìí léyìí tí wọ́n ń gé oríkèéríkèé ara rẹ̀ díẹ̀díẹ̀ yìí iná ló wà tó fi kú. wa huwa thabitun ala dinihi ó sì jẹ́ ẹni tó fẹsẹ̀ ẹni rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tó ń ti gbogbo ìyà tó jẹ yẹn kò fẹsìn rẹ̀ sílẹ̀. wa balaghaha qatluhu wọ́n nígbà tí ìròyìn bí Musailama ṣe pa ọmọ rẹ̀ tó débà ní Ummu Ammara yìí wọ́n ní fama kana minha illa an ihtasabathu inda Allahi ta'ala wọ́n ní kò ṣe arábìnrin yìí ò ṣe nǹkan kan ju pé ó kàn retí ẹ̀san àdánwò náà látọ̀dọ̀ Ọlọ́run ọba lọ. wa madat fi jihadiha fi sabilillah ó sì tẹ̀síwájú nínú jíjagun rẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ọba tó ń jagun ní obìnrin yìí. nínú ẹgbàá ọ̀rọ̀ kan wọ́n nígbà tí ròyìn bí wọ́n ṣe pa Khabbab tó dé bá ìyá rẹ̀ wọ́n ní ìyá rẹ̀ sọ pé tẹ́lẹ̀ náà mo tírèènì ẹ̀ ní nítorí kó lè fara da irú àwọn ibùdúró báyẹn. ìyẹn ni pé tó bá jẹ́ sí pé Ammaru bá lọ ṣe rí dání kò bá bá ìyá rẹ̀ lójijì ṣùgbọ́n ọmọ tó ń tírèènì ọmọ tó yẹ kó lè fara da ń tó fara da yẹn náà ni. ó ní wa hadhihi Asma bintu Abi Bakr ó ní bákan náà ni ó ní Asma ọmọ Abubakar tadribu lana mathalan ra'ian fi quwwati imaniha ó ní ó ń fún wa ní àpèjúwe èyí tó dáa nípa agbára ìmánì rẹ̀ wa husni tarbiyatiha li awladiha àti dídá tarbiya tó ṣe fún àwọn ọmọ rẹ̀ li waladiha fún ọmọ rẹ̀. wọ́n ní fa indama dakhala alayha ibnuha Abdullahi ibn Zubayr ó ní nígbà tí ọmọ rẹ̀ èyí tí ó ń jẹ́ Abdullahi ọmọ Zubayr tó wọlé tọ̀ ìyá rẹ̀ radiyallahu anhuma kí Ọlọ́run bá kí wọ́n sí àwọn méjèèjì. وقد حاصر الحجاج مكة وشد عليها الحصار lásìkò yẹn arákùnrin tí wọ́n ń pè ní Hajjaj yẹn tí ó fi ara ní gbogbo èèyàn Hajjaj wọ́n ní Hajjaj ó bá débi pé tí òun á máa pààyàn ní téèyàn bá ṣẹ̀ ní tí ó fi ìyẹ̀ṣẹ̀ jẹ èèyàn yẹn òun náà ni pé wọ́n pa kò ní punishment míì ju pípa lọ yóò ní ẹ gé orí rẹ̀ punishment àfi téèyàn bá ṣẹ̀ lókù ṣùgbọ́n téèyàn bá fi lè ṣẹ̀ punishment rẹ̀ náà ni pé kó pààyàn kò sí ẹni tí ò fi ara ni ó fara ni hatta àwọn sàábì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Hajjaji ó bá débi pé tó bá ti táwọn èèyàn kan bá ti ṣẹ̀rí nígbà kan sẹ́yìn tó ti fìyà jẹ wọ́n tó ti pa wọ́n ní tó bá rántí tí wọ́n ṣe fún yẹn tínú bá tún bí yóò ní kún òǹsọ ní sàárè tí wọ́n sì àwọn èèyàn yẹn sí yóò ní kún ó wú wọn jáde tí wọ́n bá wú wọn jáde yóò ní kún ó ṣe ẹgbà fún wọn tí wọ́n bá ṣe ẹgbà fún wọn lọ́wọ́ yóò àmọ́ sọ wípé inna lanu'adhibukum ahya'an wa amwata wípé àwa a ó máa fìyà jẹ yín lásìkò tẹ́ wà láàyè àti lẹ́yìn ìgbà tẹ́ ti kú tán. ìyẹn ni pé ó ṣe irú ìjọba tí Hajjaj ṣe ìjọba tó lágbára ni ó lo agbára yẹn ó lò nílòkulò. wọ́n ní Hajjaj ó ja ìlú Makkah lógun. Zubair ibn al-Awam Abdullah ibn Zubair òun ni ẹni tí Hajjaj tí ó da ojú ogun yìí kọ. wọ́n ní nígbàtí Hajjaj tí ó wá rọ kiri ká ìlú Makkah pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ hatta ya'isa Abdullahi min muwasalati al-qitali ma'ahu títẹ̀síwájú nínú gbígbé ogun ti Hajjaj ó sú Abdullah. walam yabqa siwa at-taslim aw al-maut wọ́n ní wá jẹ́ sí pé option méjì ló kù fún Abdullahi. option àkọ́kọ́ òun náà ni kí ó surrender. option kejì òun náà ni pé kí ó tẹ̀síwájú nínú ogun jíjà yẹn ṣùgbọ́n kó fi dára rẹ̀ lójú pé wọ́n pa òun ni. faqala ya umma wọ́n lọ wá bá màmá rẹ̀ wá sọ pé ìrẹ́ ìyá mi laqad infadda an-nasu min hawli ó láwọn èèyàn ti ṣe kíni àwọn èèyàn ti fọ́n ká àwọn èèyàn tí wọ́n rọ kiri ká mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sá. walam yabqa ma'i illa man la yastati'una illa sabru sa'a
àwọn tí wọ́n ṣẹ́kù pẹ̀lú mi sùúrù wọn tí wọ́n bá ṣe sùúrù ta tẹ̀síwájú nínú ogun jíjà yìí gan a lè ṣe sùúrù ta yọ wákàtí kan tí wọ́n fi pa gbogbo wa. wal qawmu yu'riduna alayya mashtuhiya min ad-dunya fama ra'yuk. ó ní àwọn èèyàn tí wọ́n wá pẹ̀lú mi tẹ́lẹ̀ tí ogun jíjà yìí ti sú wọn wọ́n sì ń fún mi nímọ̀ràn pé kí n kúkú sọ̀rẹ́ndà kí n gba àwọn ọ́fà tí Hajjaj bá fún mi kí n tẹríba fún kí ni ìwọ rí sí rẹ màmá mi. faqalat wọ́n ní màmá rẹ̀ bá sọ wípé aqdim ya bunay ṣe mọ̀ pé kò sí ìyá tí ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ kú ṣùgbọ́n kì í ṣe bíi tiwọn tó bá ti jẹ́ sí pé àlìjẹ́nà bá ni wọ́n ti lọ pàdé pẹ̀lú ọmọ náà wọn ò kọ́ kúkú. wọ́n ní ìyá rẹ̀ wá sọ fún pé aqdim ya bunayya ghayra hiyabin falikulli ajalin kitab. ó ní ìrẹ̀ ọmọ mi tẹ̀síwájú nínú tó ń ṣe yẹn ó sì gbọ́dọ̀ ní ìbẹ̀rù lọ́kàn rẹ̀ torí pé gbogbo ajali pátá òun náà ló lákọsílẹ̀ bí gbogbo tí ó bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló lákọsílẹ̀. ó ní fa idha jaa ajaluhum la yastakhiruna sa'atan wala yustaqdimun aw yastaqdimun. ó ní tí ajali yẹn bá sì ti dé wọn ò ní lọ ẹnì kankan lára gẹ́gẹ́ bí wọn ò ṣe ní lọ wọn lára bẹ́ẹ̀ náà ni wọn ò ní fi kún fún wọn. ó ní ya bunay la yal'abna bika sibyanu bani umayya la yal'abanna bika sibyanu bani umayya má jẹ́ kí àwọn ọmọ banu umayya kí wọ́n fi ọ́ ṣeré. al-mawtu ahabbu ilayya mimma yashtahun. ikú èmi nífẹ̀ẹ́ ikú fún ọ ju nǹkan tí àwọn ń pè ọ́ sí lọ yẹn ní tilé ayé. fasami al-ibnu kalamaha wa wa'ahu wa kharaj. wọ́n ní ọmọ yìí ó gbọ́ ọ̀rọ̀ màmá rẹ̀ ó sì gbọ́ ní àgbọ́yé wọ́n ní ó sì jáde látọ̀dọ̀ màmá rẹ̀. ila al-maidan ó jáde lọ sójú ogun bi qalbin min hadid pẹ̀lú ọkàn irin yasulu wa yajul ó ń lọ ó ń bọ̀ lójú ogun lẹ́ni tí ó ń kọjú àwọn ọ̀tá rẹ̀. hatta lam yabqa fi yadihi sayfun wala fi ju'batihi rimhun ila an qutila wa balaghaha anna al-hajjaj qad mathala bihi. wọ́n tó fi jẹ́ sí pé kò sí gbogbo idà tó kó jáde gbogbo idà náà ló kán lójú ogun gbogbo àwọn ọ̀tá tó kó jáde gbogbo ẹ̀ ló tán lójú ogun títí tí wọ́n fi pa. wọ́n ní ìròyìn sì dé bá màmá ẹ̀ pé wọ́n ti pa wọ́n sì tún fún màmá ẹ̀ níròyìn wípé Hajjaj qad mathala bihi fakharajat hatta wasalat ila al-makan alladhi suliba fihi. kí ṣe pé wọ́n pa lásán Hajjaj tún gé àwọn kankan kúrò lára rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa tán. wọ́n ní màmá rẹ̀ bá jáde wọ́n gbé òkú rẹ̀ wọ́n gbé kọ́gi. wọ́n ní màmá rẹ̀ wá jáde lọ bí tí wọ́n gbé òkú náà kọ́. wa nadharat ilayhi wa qalat. wọ́n ní màmá rẹ̀ wá wo òkú ọmọ rẹ̀ wá sọ wípé ala min muballighin al-hajjaj anna ash-shata la yadurruha salkhuha ba'da dhabhiha. ó ní ǹjẹ́ nìkan wà ń bẹ tí ó lè jíṣẹ́ fún Hajjaj wípé dájúdájú ẹran tí a bá du ẹran tán kíkun ẹran náà láti yọ awọ rẹ̀ tá a bá ń kún pé a fẹ́ yọ awọ rẹ̀ yẹn ó ní ẹ bá mi jíṣẹ́ fún Hajjaj pé tí ò bá mà tá a bá du ẹran tán lẹ́yìn ìgbà tẹ́mi bá ti kú lára rẹ̀ kíkun ẹran náà kì í ní ẹran náà láàmá. ìtumọ̀ ọ̀rọ̀ ni wípé lẹ́yìn ìgbà tó pa tán kí ló dé tó tún ṣe kíni kí ló tó tún gé nígekúge. ìtumọ̀ rẹ̀ nu wípé tí a bá rẹ́ni bá mi jíṣẹ́ fún bẹ́ẹ̀ wípé kódà bó jẹ́ pé ẹran bá ní kì í ṣe èèyàn tá a bá ti pa tán kíkun rẹ̀ kì í ní láàmá torí pẹ̀mí ti kú lára rẹ̀. ó ní fallaha allaha ya asma wa burika fiki min ummin yani shuja'a. ó ní ìrẹ́ asma kí ọlọ́run ọba kí ó ṣe albarka fún ọ nínú àwọn ìyá tí wọ́n jẹ́ akin. wa murabbiyatun salihatun fadila àti olùtọ́ obìnrin rere ọlọ́lá rabbat ibnaha ala al-khawfi min Allahi wahdahu. ó ṣe tarbiya fún ọmọ rẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ọba ọ̀kan ṣoṣo la siwahu kò sí nǹkan míì tọ́mọ náà ń bẹ̀rù tó yàtọ̀ sọ́lọ̀. wa ala adamil mahabati min al-maut. ó ṣe tarbiya fún ọmọ náà lórí pé kó má máa ṣe kíni kó má máa jẹ́ ẹni tí ń bẹ̀rù kú. fa ansha'at asadan qawiyan wa jabalan shamikha. ó ní ó wá rí ẹkùn tó ní agbára àti òkè tó dúró ṣinṣin tí kìí mì
yaqifu didda al-hajamat al-mu'adiyati lil-islam a máa dúró níwájú gbogbo ìgbógun tí wọ́n bá gbógun ti islam irú àwọn ọmọ bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n dúró. ó ní wa hadhihi ummun tadfa'u ibnaha ila al-harb ó ní ìyá kan lélẹ́yìí o tó ń ṣe ọmọ rẹ̀ lójú kòkòrò lórí pé kó lọ jagun ó sì mọ̀ pé ìmọ̀ kọ́ ọmọ náà kí wọ́n pa ó sì ṣe kí wọ́n pa ó sì ṣe kó má padà wálé. ó ní fatu'tihi rimhan faqala laha qasiru rumhi ya ummah faqalat al-ummu li ibniha. ó ní arábìnrin yẹn nígbà tí ó ní kọ́ ọmọ náà máa lọ sójú ogun wọ́n ló wá fún ọmọ náà ní ọta ọfà. wọ́n ní ọmọ náà wá sọ wípé ìrẹ ìyá mi ọta tó fún mi yìí ọta náà kúrú. wọ́n ní faqalat al-ummu li ibniha wọ́n ní ìyá náà wá sọ fún ọmọ rẹ̀ wípé taqaddam lil ma'arakati fayatulu ar-rimhu ya bunay. ó ní ìwọ sá máa lọ sójú ogun ọta náà ó padà gùn fúnra rẹ̀ ìrẹ ọmọ mi. wọ́n ní falillahi darru ha'ula'i al-ummahat al-munshi'at al-fadilat. ó ní ẹ̀yìn Ọlọ́run kó máa jẹ́ ti àwọn ìyá dáadáa wọ̀nyí àwọn tí wọ́n rí àwọn ọmọ dáadáa tí wọ́n sì jẹ́ àwọn ọlọ́lá. assasna abna'ahunna ala taqwa Allahi wa mahabbatihi. wọ́n ní wọ́n fún àwọn ọmọ wọn ní ìpìlẹ̀ kí wọ́n nípa Ọlọ́run kí wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run wa raja'ihi wal khawfi minhu kí wọ́n sì ní ìrèkàn Ọlọ́run kí wọ́n sì máa bẹ̀rù Ọlọ́run. wọ́n ní rabbayna abna'ahunna ala al-quwwati wash-shaja'a wọ́n ṣe tarbiyya fáwọn ọmọ wọn lórí agbára àti ìní akin. rabbayna abna'a yantafi'na bihim imma bi'amalin salihin yuqaddimunahu lil-islam. ó ní wọ́n ṣe tarbiyya fáwọn ọmọ tó jẹ́ sí pé àwọn fúnra wọn wọ́n jẹ àǹfààní àwọn ọmọ náà irú àǹfààní o wọ́n ní imma látàrí iṣẹ́ dáadáa táwọn ọmọ náà ó ṣe fẹ́sìn islam. aw fi aqallil ahwal bidu'a'il ibni lahunna idha tawaffahunna Allah àbí nínú ìṣesí gan tó kéré pẹ̀lú àdúà tí àwọn ọmọ náà máa ṣe fún wọn nígbà tó Ọlọ́run bá pè wọ́n sọ́dọ̀. torí pé ọmọ téèyàn ò ṣe tarbiyya fún kò ní ṣe àdúà fún èèyàn o. ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam tóbi bá kú tán kò ní rántí òbí náà kódà gan wọn ò ní tí ì bo òbí náà mọ́lẹ̀ tí ó ti gbàgbé rẹ̀. a sọ fún wa ní ìjókòó ìrí nípa ọ̀dọ́ kan tí a ní ìyẹ́ ẹ̀kú lálẹ́ mùsùlùmí láàárọ̀ tí wọ́n ń gbé ìyẹ́ ẹ̀ lọ sórí tẹ́ inú ọkọ̀ tí wọ́n fi ń gbé ìyẹ́ ẹ̀ lọ sórí tẹ́ ló wà tí fi ń bí ọ̀rẹ́ rẹ̀ léèrè pé máàtì wa tàná bò ni wọ́n ṣe gba tánná. òkú náà ní níwájú ẹ̀ wọn ò tí ì sin wọ́n ń gbé òkú náà lọ sórí tẹ́ ṣùgbọ́n tó múmú láyé ẹ̀ ju òkú náà lọ. ó lè jẹ́ sí pé gan ta ló mọ̀ bóyá gan inú bíi pé ẹ̀yin ìyá yìí ò ṣe aráyé mi tí ó kù sí àfẹ́ alẹ́ tí mo fẹ́ lọ wo máàtì. torí náà máàtì yẹn sì múmú lẹ́mìí ẹ̀ débi pé ń bí ọ̀rẹ́ ẹ̀ léèrè òkú ìyá rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀ tí wọ́n ń gbé lórí tẹ́ tí wọ́n ti ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá sìnkú yẹn tán sẹ́yìn wò pé irú ọmọ bẹ́ẹ̀ yóò rántí ìyá náà. so ọmọ tí ò bá ṣe tarbiyya fún kò ní rántí òbí rẹ̀ tóbi bá kú tán dípò pé yóò ṣàdúrà fún. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ wípé idha mata ibnu adam inqata'a amaluhu illa min thalath. ìgbé tí ọmọ anabi adam bá kú àwọn iṣẹ́ rẹ̀ ó gé àyàfi fún nǹkan mẹ́ta nìkan náà ni ó ṣẹ́kù. wa minha waladin salihin yad'u lahu nínú àwọn nǹkan mẹ́ta yẹn wọn náà ni ọmọ dáadáa kì í ṣe gbogbo ọmọ anabi sọ pé ọmọ dáadáa tí ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ ọmọ àdúrà yẹn yóò máa bá àwọn òbí rẹ̀ nínú sàárè eré ń bẹ́nu àǹfààní tí yẹn ó rí tí yẹn bá ṣe tarbiyya dáadáa fún ọmọ. ó ní al-mu'minatu as-sadiqa hayatuha lillah fa ilmuha wa amaluha wa da'watuha ila Allah. ó ní olùgbàgbọ́bìnrin òdodo ìṣẹ̀mí rẹ̀ tọ́lọ́hun ni ó ti fi ìṣẹ̀mí rẹ̀ ó ti fi tọrẹ fọ́lọ́hun. ó ní fa ilmuha wa amaluha wa da'watuha ila Allah ìmọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àti ìpìpì rẹ̀ lọ sójú ọ̀nà Ọlọ́hun Ọba wa amruha bil ma'ruf àti pípa àwọn èèyàn láṣẹ pẹ̀lú dáadáa wa nahyu anil munkar àti kíkọ̀ aburú fún àwọn èèyàn manhajun thabitun tasiru alayhi fi jami'i ahwaliha. ó lélẹ́yìí ọ̀nà kan ni tí ó rinlẹ̀ tó jẹ́ sí pé ọ̀nà náà ni olùgbàgbọ́bìnrin òdodo ni ó máa rìn ní gbogbo inú sẹ̀mí rẹ̀ ní gbogbo ìṣesí rẹ̀. ó ní innal mu'minata as-sadiqa dájúdájú olùgbàgbọ́bìnrin òdodo hiya al-harisatu kullu al-hirsi ala talab al-ilm. ọ̀nà lóbìnrin tó jẹ́ sí pé ó ní ojú kòkòrò gbogbo ojú kòkòrò náà ni máa ń ṣe lórí
lórí wíwá mà al-ilm ash-shar'i an-nafi ìmọ̀ sharia ètò láǹfààní al-ilm alladhi yusahimu fi rusukhi aqidatiha ìmọ̀ tí ó jẹ́ kí àkídà rẹ̀ kí ó ṣe kíni kí ó nílẹ̀ wa thabatu imaniha wa quwwati yaqiniha tí ó jẹ́ kí ìmánì rẹ̀ kí ó dúró ṣinṣin wa quwwati yaqiniha tí ó jẹ́ kí àmàdájú rẹ̀ kó lágbára wa yazidu min khushu'iha wa taqwaha wa salahiha ìmọ̀ tí ó jẹ́ kí ìpayà rẹ̀ àti bẹ̀rù rẹ̀ àti ìjẹ́ èèyàn dáadáa rẹ̀ kó lékún oni tahrisu ala dhalika al-ilm alladhi yuwaffiru laha al-haya wa yu'azzimu laha at-taqwa oni yóò ṣojú kòkòrò lórí ìmọ̀ yẹn èyí tí yóò jẹ́ kí jíjẹ́ onítìjú rẹ̀ kó kún wa yu'azzimu laha at-taqwa yóò sì jẹ́ kí ìpayà Ọlọ́run rẹ̀ kó tóbi al-mu'minatu as-sadiqa oni olùgbàgbọ́bìnrin òdodo hiya allati tata'allamu al-ilma alladhi yuniru basirataha li tariqi al-huda òun ẹni tó jẹ́ sí pé ìmọ̀ tí ó máa wá òun náà ni ìmọ̀ tí ó máa jẹ́ ìmọ́lẹ̀ fún lórí ọ̀nà tí ó gúnrégé wal khayri was salah yóò máa jẹ́ ìmọ́lẹ̀ fún nípa àwọn iṣẹ́ dáadáa àtàwọn iṣẹ́ orí fayakunu hadha al-ilm ilmun billahi wa bi shar'ihi ó ní ìmọ̀ yìí yóò wá jẹ́ sí pé ìmọ̀ nípa Ọlọ́run àti ìmọ̀ nípa sharia Ọlọ́run ilmun bi rasulihi wa bi siratihi wa sunnatihi ìmọ̀ nípa ìránṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam àti síra rẹ̀ ìtàn rẹ̀ àti sunna rẹ̀ ilmun yaj'aluha ta'tani bi siyari salafi salih wa sahabiyat ìmọ̀ tí ó jẹ́ kí èèyàn kó ìròyìn àwọn ẹni síwájú rere àti lọ́kùnrin wọn àti lóbìnrin wọn kéèyàn kó léyà fatakunu ni'mal mu'allima li abina'iha yóò wá jẹ́ sí pé ìní olùkọ́ dáadáa ni fún àwọn ọmọ àti àtòrí pé faqidu shay la yu'ti ẹni tí ó mà kò lè fi mẹ́lòmí wọ́n ní rijalul mustaqbal imadul umma àwọn tó jẹ́ sí pé àwọn náà ni àwọn ọkùnrin ọjọ́ iwájú àwọn náà sì ni òpómúlérò al-umma wọ́n ní innal ilma an-nafi' huwa alladhi yaj'alu al-mar'ata al-muslimata zawjatan mithaliyya wọ́n ní ìmọ̀ aláǹfààní òun náà ni òun ló máa ń sọ obìnrin mùsùlùmí yóò sọ di ìyàwó mithaliya èyí tó jẹ́ sí pé tí wọ́n bá ń ròyìn rẹ̀ ẹ̀fẹ̀ ló sọ pé kò sẹ́ni tó ní irú ròyìn rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ nípa Shuraih al-Qadi ní ìjókòó tí ó lọ tó ní ìyàwó oòrùn ni gbogbo àwọn obìnrin yòókù ìràwọ̀ ni wọ́n tó oòrùn bá sì yọ ẹ̀ lè ríra ọ̀ wa umman wa rabbata baytin mudabbira ìmọ̀ tó láǹfààní òun ni yóò sọ obìnrin di ìyá yóò sọ di ẹni tí ìmójútó ilé tí ó sì ń darí àlámọ̀rí ilé náà fahadihi ummul mu'minin ummu abdullahi aisha radiyallahu anha alfaqihatu rabbaniya ó ní ilé yìí ni ìyá àwọn olùgbàgbọ́ òdodo ummu abdullah ìyá abdullah aisha radiyallahu anha aisha kí Ọlọ́run bá kí ó yọ́nú sí alfaqihatu rabbaniya alágbóyè ẹ̀sìn olùbẹ̀rù Ọlọ́run almubarra'atu min fawqi sab'i samawat òun náà lóbìnrin tó yẹ sí pé Ọlọ́run ọba ló fọ́ ọmọ láti sánmà méjèèjì lahiqa an-nabiyyu sallallahu alayhi wa sallam bi rabbihi wa hiya lam takhut ba'du ila at-tasi'ati ashara olùjíṣẹ́ Ọlọ́run ọba ó padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ Aisha yìí kò tí ì tayọ ọmọ ọdún 19 على أنها ملأت أرجاء الأرض علما فهي في رواية الحديث نسيج وحدها oni tó ti pé ọmọ 19 years ni kò tí ju ọmọ 19 years lọ nígbà tó ti ṣe Ọlọ́run ọba padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ nígbà tó ti ṣe Ọlọ́run ọba kú Aisha kò tí ju ọmọ 20 years oni ṣùgbọ́n as at then Aisha ti ní ìmọ̀ tó jẹ́ sí pé ó kárí gbogbo ayé fahiya fi riwayat alhadith nasijun wahdaha bí tá bá sọ̀rọ̀ riwaya hadith bí ẹgbàwa hadith bá nabi wí báyìí Aisha fúnra rẹ̀ in tó gbà wá tóun nìkan dá gbà wá nǹkan tó pọ̀ gidi gan ni ولم يكن بين أصحاب النبي صلى الله عليه وسلم من كان أروى منها ومن أبي هريرة ونينو àwọn sàhábì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni tẹ́gbà wọ́ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ tó ti Aisha àti ti Abu Huraira radiyallahu anhuma qala az-Zuhri anha al-imam az-Zuhri ó sọ nípa Aisha wípé law jumi'a ilmu Aisha ila ilmi jami'i an-nisa'i la kana ilmu Aisha afdal ó ní tí wọ́n bá kó ìmọ̀ Aisha
tí wọ́n kó papọ̀ mọ́ ìmọ̀ gbogbo àwọn obìnrin yòókù ìyẹn ni pé kí wọ́n dá Àìṣà yọ ká gbé ìmọ̀ rẹ̀ sórí òṣùwọ̀n ká wá kó ìmọ̀ gbogbo àwọn obìnrin tó kù ká kó pọ̀ ká wá kó sórí òṣùwọ̀n mi ó ní ìmọ̀ Àìṣà kò bá lọ́lá jù mọ́ ti gbogbo wọn lọ. walaqad kanati an-nisa tazuruha fi baytiha fatu'allimuhunna wọ́n ní àwọn obìnrin dájúdájú àwọn obìnrin wọ́n máa bẹ̀ Àìṣà wò nílé rẹ̀ Àìṣà sì máa ṣe kíni a sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tómìnrin bá wá sí ìbéèrè lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba nínú àwọn ìròyìn rẹ̀ wọn náà ní pé a máa tijú gidi gan tó bá dáhùn ìbéèrè tí ò bá yé obìnrin mi ò ti sọ pé kí ló gbà lérò bóò ní kí n ṣe ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba máa ní idhhab ila hadhihi lọ sọ́dọ̀ eléyìí kó ṣàlàyé fún ọ ìyẹn pé obìnrin bíi tiẹ̀ náà. wa kanat zawjatu an-nabiy sallallahu alayhi wa sallam jami'an قسيمات عائشة رضي الله عنها في إذاعة العلم وإضافة الدين على المسلمين مما يؤكد أن المرأة المسلمة أقبلت على العلم النافع منذ أكرمها الله تعالى بالإسلام فنهلت منه. بكنا لا وانتم سيكون إنه إياه ولبابود أو يهود سيدنا محمد صلى الله عليه وسلم بعائشة بيوشن تان إيمان tí ó ń kọ́ láti ilé òjíṣẹ́ Ọlọ́run ọba ó ṣe ń tàn ká bẹ́ẹ̀ làwọn ìyàwó yòókù náà bẹ́ẹ̀ làwọn náà ń tàn ká tí wọ́n sì ń fi ìmọ́lẹ̀ tí wọ́n fi hàn àwọn mùsùlùmí wọ́n lélẹ́yìn fi hàn nílẹ̀ fún wa wípé obìnrin ó ti pẹ́ tóbìnrin ti nípa tí ń kó nípa ìmọ̀ nínú ẹ̀sìn yìí láti gbà tọ́lọ́run bá ti fi ẹ̀sìn Islam kẹ́ obìnrin láti gbà náà lóbìnrin ti ń ṣe kíni ló ti ń wá ìmọ̀ tó sì ti ń tan ìmọ̀ náà ká. wọ́n ní wa ma aktharu an-nisa'i fi ahdi as-salafi min allawati hafidhna kitabillah wọ́n ní mélòó wọn tó jẹ́ pé àwọn nílé ka wọ́n pọ̀ lásìkò àwọn ẹni síwájú rere nínú àwọn obìnrin tó jẹ́ sí pé wọ́n há tírà Ọlọ́run ọba aw hafidhna kathiran minhu àbí tó jẹ́ sí pé wọ́n há tó pọ̀ nínú rẹ̀ wa hafidhna al-kathir min hadithi rasulillah sallallahu alayhi wa sallam wọ́n sì há ọ̀pọ̀lọpọ̀ nínú hadithi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa kunna yuballighna dhalika lirrijal min wara'i hijab kama amara Allahu qala Allahu ta'ala wọ́n sì máa fún àwọn èèyàn ní ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n há yìí látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ní pẹ̀lú ìgàgá láàrin wọn àtàwọn ọkùnrin gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe pàṣẹ wípé wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab ìgbé tẹ́yìn bá bi wọ́n léèrè nípa nǹkan kan ẹ máa bi wọ́n léèrè ní ẹ̀yìn kíni lẹ́yìn hijab kìyẹn pé kí gàgá kó wà láàrin yín àti wọn. wa najidu anna al-mu'minata as-sadiqa ó ní bákan náà láwòrán wípé olùgbàgbọ́bìnrin òdodo idha ta'allamat al-ilma akhlasat fihi an-niyyatu lillah wípé tó yẹ bá wá ìmọ̀ yóò ṣe àfọ̀mọ́ àníyàn rẹ̀ nípa wíwá ìmọ̀ yẹn fún ta ni fún Ọlọ́run torí pé wíwá ìmọ̀ ìjọsìn ni ìrọ̀bà jẹ́ sí pé téèyàn bá wá mà tí kò sí ikhlas nínú rẹ̀ ń bẹ nínú nǹkan tó yára mú yàn wọ́ná bal inú hadithi Abu Huraira àwọn tí wọ́n kọ́kọ́ wọ́ná tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama àwọn èèyàn mẹ́ta tí wọ́n kọ́kọ́ wọ́nú ná awwalu man tusa'aru bihimu an-naru yawm al-qiyama tó jẹ́ pé ńgbà tá Abu Huraira tó fẹ́ sọ hadithi ó dákú lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó rí hadithi náà sọ wípé òjíṣẹ́ Ọlọ́run bá sọ wípé àwọn èèyàn mẹ́ta tí wọ́n kọ́kọ́ wọ́ná tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama wọ́n yé sáwọn ọ̀mùtí o wọ́n yé sáwọn olè o wọ́n yé sáwọn onízìnà àwọn tani wọn àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa ní ṣùgbọ́n kí ló sọ wọ́n dèrò náà kí ló fi gbé àwọn ìwọ̀n kọ̀ọ̀kan wọ́n náà kò sí ikhlas wọn ò sí fún Ọlọ́run. alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni qari'ul Qur'an àwọn tí wọ́n ka Qur'an olùka Qur'an àwọn onímọ̀ generally wọ́n ní tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyama Ọlọ́run abọ́ ni mo ṣe ìdẹ̀ra yìí fún ọ mo fún ọ ní torí pé ẹ̀sà ní ìmà kì í ṣe gbogbo èèyàn ẹni tí Ọlọ́run bá pín kan ni so Ọlọ́run abọ́ ni mo ṣe ní ìmọ̀ yìí fún ọ mo fún ọ nímọ̀ mo fún ọ ní Qur'an yóò ní bẹ́ẹ̀ ni rí Ọlọ́run Qur'an tó fún mi yìí èmi náà lò sójú ọ̀nà ẹ̀sìn rẹ ni mo kọ́ àwọn èèyàn nítorí tiẹ̀ Ọlọ́run ọba ní ọ̀rọ̀ ló pàṣẹ mọ̀ pé a lè parọ́ fọ́lọ̀ torí pé alimun bi dhati sudur ó máa ń ti ń bẹ nínú ọkàn wa Ọlọ́run ọba ò ṣe parọ́ fún Ọlọ́run ọba sọ fún pé irọ́ ló pa gbogbo ẹni tọ́lọ́run bá sì sọ fún pé irọ́ ló pa tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama tí ń tàn ó bá kọ́lọ́run kó sọ wa Ọlọ́run sọ fún pé irọ́ ló pa Ọlọ́run wa sọ state of mind rẹ̀ gangan tó fi ṣe àwọn ṣẹ́ tó ṣe ń lé ayé yẹn fún Ọlọ́run ní innama qara'ta li yuqala anka qari ìwé tó bá tó fi ń kọ́ àwọn èèyàn nímà kó sọ pé àfáàyàn ìmọ̀ rẹ̀ pọ̀
nítorí bá tó fi ń ka Qur'an pé masha Allah ó mọ Qur'an ká ipe torí ẹ̀ ló fi ká ó sì ti àwọn ìgbà tó sì ká àwọn èèyàn ti wí into torí ẹ̀ ṣe yẹn ajẹ́ sí pé o ti ṣe kíni o ti gbà ó lẹ́sàn lọ́dọ̀ wa lónìí Ọlọ́run bá wa pàṣẹ pé kí wọ́n dájú ẹ̀ bolẹ̀ kí wọ́n wọ lọ́nu ná iyadan billah ẹ̀ rí pé iṣẹ́ dáadáa ló ṣe ṣùgbọ́n ó ṣiṣẹ́ dáadáa wọ̀ ná nítorí pé Ọlọ́run ọba aghna shuraka ani shirk gbogbo ní dábàá fẹ́ ṣe ká má ṣe nítorí pé kí lágbájá lè yìn mí àbí nítorí káwọn èèyàn kún lè rí mi nítorí pé káwọn èèyàn lè yìn mí kún lè sọ pé mi ni mo ṣe ká ṣe nítorí pé à ń wá ojú rere Ọlọ́run táwọn èèyàn bá wá yìn wá eléyìí ẹ̀rí dáadáa ni fólùgbàgbọ́ òdodo láti ilé ayé ṣùgbọ́n ẹ̀yìn yẹn kì í ṣe nítorí ẹ̀ la fi ń ṣe kò wá túmọ̀ sí pé káwọn èèyàn rí dáadáa tá a ṣe tó bá hàn sí wọn kí wọ́n yìn wá tí wọ́n bá yìn wá àpẹẹrẹ ìró ìdùnnú ni dáadáa fún olùgbàgbọ́ láti ilé ayé ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ nítorí ìyẹn èèyàn gbọ́dọ̀ ṣe nítorí pé èèyàn ń wá ojú rere Ọlọ́run bá kéèyàn ṣe pẹ̀lú ikhlas. ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tó jẹ́ pé Ọlọ́run fún ní dúkìá ó kọ́ mọ́sálásí ó kọ́lé ọmọ òrukàn ó ràn àwọn aláìní lọ́wọ́ ó ṣe oríṣiríṣi àwọn nǹkan dáadáa ibi tí ìyàwó mi ti ń jẹ wọn ó gbẹ bọ́wọ́ fún wọn sanwó gbogbo ẹ̀ ìṣe kí wọ́n sọ pé aláàjì lágbájá ń gbìyànjú Ọlọ́run ló mọ iye mọ́sálásí tó ti kọ́ torí ẹ̀ ló fi ṣe tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama Ọlọ́run sọ pé irọ́ ló pa ò ṣe nítorí kó lè rí ládàá tọ̀dọ̀ mi ò ṣe nítorí kó lè sọ pé munfiq náwó ní sójú ọ̀nà Ọlọ́run ọba wọ́n sì ti wí Ọlọ́run ọba pàṣẹ pé kí wọ́n dojú ẹ̀ délẹ̀ kí wọ́n wọ Ọlọ́run náà. ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tí wọ́n pa sójú ogun nínú tó hàn sáwà ó jagun sójú ọ̀nà Ọlọ́run ọba ni wọ́n sì pa sójú ogun àwọn sọ pé masha Allah ṣahidi lẹ́ni ojú ogun ló kú sí ṣùgbọ́n Ọlọ́run máa ń tó pamọ́ sáwà tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama Ọlọ́run ọba ni mo sí ọ ní akin ó ní bẹ́ẹ̀ ni akin àtàgbà tó fún mi yẹn mo lò láti fi gbé gbólóhùn rẹ̀ ga ni Ọlọ́run ọba ní ọ̀rọ̀ ni ó ń jagun nítorí kí wọ́n lè sọ pé akin ni ọ ni kì í ṣe nítorí kó lè rí ojú rere mi wọ́n pàṣẹ pé kí wọ́n dojú ẹ̀dẹ́lẹ̀ kí wọ́n wọ lọ́nu náà ẹ rí i pé gbogbo àwọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí inú àwọn iṣẹ́ tó fi lọ́lá jùlọ ni ṣùgbọ́n kí ni iṣẹ́ náà ṣàfẹ́kù ó ṣàfẹ́kù àníyàn dáadáa ó ṣàfẹ́kù ikhlas eléyìí bá jẹ́ sí pé ikhlas àníyàn wa nǹkan tó ṣe pàtàkì gidi gan ni tó yẹ kí a mójútó gidi gan ni àwọn ẹni síwájú rere ẹnìkan náà àwọn ẹni síwájú rere sọ pé òun bá àníyàn òun jà fún 20 years 20 ọdún lòun fi bá àníyàn òun jà kóhun tó ṣẹ́gun lórí rẹ̀ nítorí ìdí eléyìí àníyàn nǹkan tó yẹ kí èèyàn máa bẹ̀wò ni lóòrèkóòrè kí àṣetánì má padà máa yàn lọ́wọ́ téèyàn mọ̀ téèyàn rò pé iṣẹ́ Ọlọ́run lèèyàn ń ṣe whereas iṣẹ́ orí ara èèyàn lèèyàn ń ṣe. Naam wọ́n ní olùgbàgbọ́ òdodo tó máa ń wá ìmọ̀ yóò wá pẹ̀lú ikhlasi ni fatahrisu ala as-sidqi wal amana yóò wá jẹ́ pé yóò máa ń sojú kòkòrò lórí òdodo àti amana fi riwaya nípa àwọn nǹkan tí ó máa gbà wá ní ìmọ̀ sọ́yẹ́nsì nǹkan tí wọ́n bá pè ní halal kò ní lọ sọ pé torí pé wọ́n ti mọ̀ pé alágbájá yìí mọ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ ni ẹjá lọ bí léde kí ni ìdájọ́ ń ta fẹ́ ṣe yìí bóyá ó sì ti mọ̀ pé àwọn tí wọ́n á bí òun léèrè yun bóyá wọ́n ti kárù nǹkan báwọn máa lọ́wọ́ bí ẹ̀mí èlò bóyá àwọn neighbors rẹ̀ ni tí wọ́n bá ti wọlé wọ́n máa ń ba lórí irú nǹkan kan wọ́n á fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ẹni tí ò bá lámàánà torí pé wọ́n ti pé àti wá gbọ́ níjó ni tí wọ́n wọlé ní tí wọ́n bá mi tí mò ń sẹ́nu ní ìsìn tí wọ́n á béèrè ìdájọ́ rẹ̀ kí wọ́n á pè ní haramu ẹni tí ò bá lámàánà kí ni ó pè ìdájọ́ nǹkan yẹn yóò pè ní halal kò sáàmàánà wọ́n sì fọkàn tán wọn ni ṣùgbọ́n èyí ṣe ẹni tí a lè fọkàn tán nù èyí ṣe ẹni tí a lè fọkàn tán nù so nínú rìwáyà nínú nǹkan tó bá gbà lẹ́gbàwọ́ ọ̀rọ̀ láti inú mà ò ní ṣe kíni ò ní dáwọ́ bo nǹkan kan níbẹ̀ ò ní fi nǹkan kan pamọ́ níbẹ̀ kódà bó jẹ́ sí pé òdodo yẹn yóò ta bá ìwọ tó ń sọ wípé olùgbàgbọ́bìnrin òdodo tó ń wá ìmọ̀ ilé ìbẹ́nu àwọn ìròyìn rẹ̀ ẹni pé òdodo ni ó máa wá yóò sì jẹ́ ẹni tí a lè fọkàn tán lórí tí ó sọ fún wa nípa àmà wal amalu bihi yóò sì jẹ́ ẹni tí ń fi ìmọ̀ náà ṣiṣẹ́ wad da'watu ilayhi yóò sì jẹ́ ẹni tí ó ń pèpè lọ sí ìdí ìntòmọ̀ yẹn pé yóò kọ́kọ́ wá mà yóò fi ìmọ̀ náà ṣiṣẹ́ yóò wá ṣe kẹ́ni yóò àpè àwọn èèyàn sí nǹkan tó mà tó fi ń ṣiṣẹ́ yẹn fahiya alimatun amilatun da'iyatun ila Allah ìpè olùgbàgbọ́bìnrin òdodo yìí onímọ̀ ni olùfìmọ̀ ṣiṣẹ́ ni olùpèpè lọ sí ìdí ìntòmọ̀ ni olùpèpè lọ sí ìdí ẹ̀sìn Ọlọ́run bá ní. ó ní fahadhi ibnatu Sa'id ibn al-Musayyib
ما إن دخل بها زوجها وكان أحد طلبة والدها وني عربي كاتون توجي وما فون سعيد ابن المسيب وكان إنه أما أني سوى جورين وني نباتي أقوله تون سين لولي أقو أجت أقوله وليتو وني وكان أحد طلبة والدها أقطو فيه وكان إنه أما كيو بابا رني وني فلما أصبح أخذ رداءه يريد أن يخرج وني باتي تلي أجوك جما وني أقوي أمو ridá rẹ̀ ìyẹn ni pé aṣọ tí wọ́n máa ń dàbò ra ẹ̀ idhar àti ridá ìyẹn ni pé èyí tí wọ́n máa ń dàbò òkè ara ó máa sọ rẹ̀ ó fẹ́ jáde wọ́n ní ìyàwó rẹ̀ bá sọ fún qalat lahu zawjatuhu ila ayna turid wọ́n ní ìyàwó rẹ̀ bá sọ pé ibo ló ń lọ faqala ila majlisi sa'idin ata'allamu al-ilm ó ní mò ń lọ sí ibi tí mo máa ń lọ náà ni ká tún fẹ́ ra wa ìyẹn ni pé ilé kéwú bàbá rẹ̀ mo fẹ́ lọ tẹ̀síwájú nínú wíwá ìmọ̀ mi. فقالت له وني يا ولي باسو فún pé اجلس وأعلمك علم سعيد jókòó gbogbo nǹkan tó fẹ́ lọ kọ́ lọ́dọ̀ bàbá mi ń bẹ lọ́dọ̀ mi máa kọ́ ìyẹn ni pé àáfàá ni arábìnrin yẹn pé kò sẹ́ nídìí kó sẹ́ ẹni pé photocopy bàbá mi náà lélẹ́yìí tó wà lọ́dọ̀ rẹ̀ yìí kò sẹ́ nídìí tó sẹ́ máa dára rẹ̀ láàmú lọ́dọ̀ bàbá mi má jókòó èmi làáfàá rẹ̀ ìyàwó di àáfàá ọkọ nù. وهي التي عندما دخل عليها والدها قال لها arábìnrin wọ́n ní nígbà tí bàbá rẹ̀ wọlé tọ̀ ní lọ́jọ́ kan bàbá rẹ̀ wọ ọ̀dọ̀ rẹ̀ lọ́jọ́ kan wá sọ fún pé hal atmamti tafsir kitabillah ẹgbọ́ tafsir kìí ṣe pé so ti ka Kùránì tán ni so ti parí tafsiri tírà Ọlọ́run ó ń bi ọmọ rẹ̀ ọmọbìnrin léèrè qalat ó ní ọmọ náà dáhùn na'am ó ní bẹ́ẹ̀ ni rẹ̀ bàbá mi ya abi ما عدا كلمة واحدة لم أفهم معناها في كلمة كان لا سنة وكف من القرآن جاء إن بو أقبي إتماره وني فقال لها وما هي بابا رواب ليلك بكواني كلمة قالت قوله تعالى وني بولو الله وبابا ليك لا تزوي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بيقول الله وبا فوا شدادا فوا نيلي أيني بباي وفي الآخرة حسنة كيو سيسيرا دافوا تبادي أجوب عند القيامة وقينا عذاب النار كيو سيسواكو نبيانا فحسنة الآخرة هي الجنة وما ناس وفما بارك بي إميما بي دا تي أونو ونا نيكولون في واسينو على الجنة فما حسنة الدنيا أوني سوما دا تاي ونا نيو يمي كيني دا تي لأي فقال حسنة الدنيا المرأة الصالحة يا بنيتي wọ́n ní bàbá rẹ̀ wá sọ fún pé dáadáa tí ilé ayé òun náà ni obìnrin rere òun lóbìnrin rere ìrẹ ọmọ mi. wọ́n ní wa kana al-imam Malik yuqra'u alayhi al-Muwatta wọ́n ní imam Malik afa tó gbajúmọ̀ yẹn tí ó kọ tírà Muwatta wọ́n ní wọ́n máa ka tírà náà fún imam Malik yẹn pé àwọn kí rẹ̀ wọ́n máa ka tí wọ́n bá ṣàṣìṣe nítorí kí kó lè ṣàlàyé àwọn hadith tí ń bẹnu tírà náà wọ́n ní fa illahina al-qari fi harfin aw zada aw naqas wọ́n ní tẹni tí ń kà bá ṣe ó bá sì ń kaka pé nínú harafi àbí ó dín kaka kù abófin kaka kún wọ́n ní taduqqu ibnatuhu al-baba fayaqulu abuha lil-qari wọ́n ní ọmọ imam Malik òun bẹ ní òdìkejì yàrá tí wọ́n ti ń ka kéw òun náà gbé tíra dání ń gbọ́ ìntẹnìyàn ká ìsìn gbọ́ àlàyé tí bàbá rẹ̀ ń ṣe wọ́n ní tí ẹni yẹn bá ti ṣe mistake wọ́n lọ́mọ náà kànlẹ̀kùn ọmọbìnrin yóò kànlẹ̀kùn pé ẹni tí ń kàn yín ti kàkà kú ká o wọ́n ní tó bá ti kànlẹ̀kùn wọ́n ní bàbá rẹ̀ wá sọ fún pé fayaqulu abuha lil-qari irji' fal-ghalatu ma'ak ipe padà sẹ́yìn kó tún kà torí pé o ti ṣe mistake tó bá ti gbọ́ tọ́mọ rẹ̀ kànlẹ̀kùn ọmọbìnrin sí ni tó bá ti kànlẹ̀kùn wọ́n ní fayarji'u al-qari fayajidu al-ghalat wọ́n ní tí ẹni tí ń kà bá ti padà sẹ́yìn yóò discover ibi tó ń ṣe kíni ibi tó ń ṣe mistake nǹkan tí onítìrà yìí fẹ́ lò ní wípé obìnrin náà lè jẹ́ kíni ó lè jẹ́ onímímà. وكان علاء الدين الترمذي صاحب تحفة الفقهاء وني أراكم يتوقعني علاء الدين الترمذي تي وكتيرة يتوقعني تحفة الفقهاء له ابنة وهي فاطمة الفقيهة العالمة وني يوم يتوقعني فاطمة وني فقيهاني وني أقبيسي عفاني وني حافظة التحفة لأبيها تيرة تباباري كوي أو حسوري فطلبها جماعة من ملوك الروم وني أوان جماعة nínú àwọn lọ́balọ́ba ilẹ̀ Rum wọ́n wá ọmọ náà falamma sannafa Abu Bakr al-Kasani al-mulaqab bi malik al-ulama kitabahu al-bada'i' wa sharh at-tuhfa
wọ́n nígbà tí arákùnrin kan tí wọ́n ń pè ní Abubakar al-Kasani èyí tí wọ́n ń pè ní ọba àwọn ulama lásìkò rẹ̀ ó kọ tírà kan tí wọ́n ń pè ní al-Bada'i' ó fi ṣe àlàyé tírà tí bàbá ọmọ yìí kọ èyí tí wọ́n ń pè ní Tuhfa yẹn wọ́n ní aradahu ala shaykhihi wa huwa abuha ó wá fi tírà náà hàn àfa rẹ̀ pé àfa tírà tẹ́ kọ yẹn èmi náà ti kọ tírà kan lé lórí tí mo fi ṣàlàyé ń tẹ́ kọ wọ́n ní fazdada bihi farahan wa zawwajahu ibnatahu wọ́n nínú àfa rẹ̀ wá dùn gidi gan ó wá fi ọmọ rẹ̀ tí òun há tírà yẹn ó fi fún ọmọ kéwù rẹ̀ wa ja'ala mahraha minhu dhalik ó wá fi iṣẹ́ tí ọmọ kéwù rẹ̀ ṣe lórí tírà tí bàbá kọ yẹn inú wọn fi ṣe sàdáàkì ọmọ náà faqalu fi asrihi wọ́n ní wọ́n máa sọ lásìkò náà láwọn wípé sharaha tuhfatahu wa tazawwaja ibnatahu ibo ṣàlàyé tuhfa ó ṣàlàyé tírà bàbá yẹn ó ṣàlàyé tírà àfà yẹn ó sì tún fẹ́ ọmọ rẹ̀ wọ́n ní fakama harisatil mu'minatu sadiqa ala talabil ilmi gẹ́gẹ́ bí olùgbàgbọ́bìnrin òdodo bó ṣe ń ṣe ojú kòkòrò lórí ìmọ̀ wíwáyìí najiduha tahrisu ala da'wati ila Allah bákan náà láàrí tí yóò jẹ́ olójú kòkòrò lórí pípè lọ sí ẹ̀sìn Ọlọ́run Ọba pípè àwọn ẹ̀sìn Ọlọ́run Ọba fatakunu harisa ala da'wati ahliha wa aqaribiha yóò jẹ́ olójú kòkòrò lórí pípè àwọn ará ilé rẹ̀ àwọn alásùnmọ́ rẹ̀ àwọ̀dàwíhà wa awwaluhum zawjuha àti àwọn alábàtàn rẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ ọ̀nù wọn òun náà ni ọkọ rẹ̀ fatad'uuhum ila Allahi bil kalimati wal mau'izati al hasana yóò pè gbogbo wọn lọ sí di ẹ̀sìn Ọlọ́run Ọba pẹ̀lú gbólóhùn àti wáàzí tó dáa ila an yastajibu wa yunibu títí tí wọ́n fi ṣe kíni títí tí wọ́n fi dáhùn tí wọ́n sì fi padà sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n ní walaqad tahammalatil mar'atul muslimatu a'ba'a ad-da'wati ila Allah منذ بزوغ فجر الإسلام ó ní obìnrin láti gbà tí ẹ̀sìn Islam ti bẹ̀rẹ̀ náà láti rí tóbìnrin náà ti ń kópa nínú pípèsè sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run Ọba fatad'u ila Allahi wa ila ta'atihi wa ridah ó lára àwọn obìnrin tó yẹ sí pé wọ́n ń pèpè lọ sí ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n pèpè lọ sí pé káwọn èèyàn tẹ̀lé Ọlọ́run káwọn èèyàn wáyọ̀ náà Ọlọ́run wa ila jannatihi wọ́n pèpè lọ sí aljanna Ọlọ́run وتدعو إلى التمسك بكتاب الله وسنة نبيه ara àwọn obìnrin tí wọ́n pèpè lọ sí ibi fífi tírà Ọlọ́run Ọba àti sunna òjíṣẹ́ Ọlọ́run Ọba ṣiṣẹ́ sallallahu alayhi wa sallam وتحذر من ارتكاب المعاصي والذنوب ونحو ذلك gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè àwọn èèyàn yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí àwọn èèyàn nílọ̀ nípa mímọ̀ wu àwọn ìwé ẹ̀ṣẹ̀ àti nǹkan tí yóò fi yára jọ wọ́n wọ́n ní وتستخدم في دعوتها اللين والرفق واللطف ó ní àwọn obìnrin wọ̀nyí wọ́n á sì máa lo irinṣẹ́ dáwà àwọn irinṣẹ́ tí wọ́n fi ń pèpè náà ni alin warifk òun náà ni pé wọn ò ní ìfúnpinpin wọ́n ní ìwà rẹ̀lẹ̀ nínú pípè yẹn wọ́n sì ní àánú àwọn tí wọ́n ń pè wal uslub al hasan àti àwọn uslub àwọn ọ̀nà tó ṣe kíni àwọn ọ̀nà tó dáa torí pé ẹni tá a fẹ́ fi mànà àṣetọ́nù ká mọ́ gbà pé ṣetọ́nù náà ń bẹ lódì kejì tó náà mọ̀ sọ pé má gbà ó ti dénú tí ó mọ̀ sí wáàzí fún ọ sí màláìkà lọ́wọ́ ni sóhun yẹ sọ ọ́rọ̀ ni àṣetánù ń bẹ lódì kejì torí náà kò yẹ kíyàn ran àṣetánù lọ́wọ́ lórí rẹ̀ ẹlòmíì tó bá pèèyàn sí sẹ́sìn ntí ẹni tó pèèyàn tí ó fi gbà lọ́wọ́ rẹ̀ aburú tó ń ṣe yẹn yóò yàtún lékún sí ni ìyẹn ni pé yóò pè ní pípè tẹ́ni yóò fi sọ pé ọ̀dà tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló bá ní kọ́kọ́rọ́ jahannama sọ fún bàbá rẹ̀ pé kó sí lẹ́kùn jahannama kẹ́ jù mí sínú rẹ̀ ìyẹn ni pé ó ti hàn àṣetánì lọ́wọ́ lórí ìta ni lórí ẹni yẹn nù ó ti hàn àṣetánì ẹni tá a fẹ́ pè yẹn á lànà rẹ̀ lójú tá a bá kọ́kọ́ rí yàn tí ò sí lórí ẹ̀sìn ẹ jẹ́ ká kọ́kọ́ káànú rẹ̀ ná ẹni tó ní bùkátà sí ká káànú rẹ̀ ni so àánú yẹn òun ni ó ìnfọ́ọ̀mù mẹ́tọ̀dì táwọn máa fi ṣe kíni táwọn máa fi pè mẹ́tọ̀dì táwọn máa fi bá a sọ̀rọ̀ pẹ̀lú ohun tútù áwò àsìkò tó bá fi dáa jùlọ táwọn òpá àsìkò yẹn ni ó gbọ́ wa sẹ́yìn sìn ní ìsìn ọkọ ń ṣe nǹkan tí ò dá ó sì ti lọ bí iṣẹ́ látàárọ̀ ó ti rẹ̀ ó ti sú ó ti wá sunrun bí áwà mẹ́ta láàrin òru àjíwà ló fẹ́ ṣe wáàsí fún ẹ rí i pé yóò kọ́kọ́ héètì rẹ̀ ná yóò sì tún héètì wáàsí tó fẹ́ ṣe yẹn pé torí pé ó ṣe kíni ó dànù wọn lójú kò ní wo pé ẹ̀fà àṣetánì lágbára yí pé ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ sọ fún ọyàn àṣetánì ò ní jẹ́ orí ìran rí yàn kì í ṣàṣìkò tó ṣe kíni kì í ṣàṣìkò tó wà mùnásìbù nìyẹn sẹ́yìnsì kì í ṣàṣìkò tó wà mùnásìbù nìyẹn then uslub
uslubu òní máa sọ̀rọ̀ bí òní máa ṣe àgbékalẹ̀ bí tẹni tó jẹ́ sí pé òun ló ní àlìjẹ́nà àti iná lọ́dọ̀ rẹ̀ ó lè declare pé tó bá gbọ́fà ní kó fi ọ́ sínú náà ni o èyàn ní máa sọ̀rọ̀ nírú àgbékalẹ̀ bẹ́ẹ̀ tó yẹn sìn èyàn máa fi ìfẹ́ hàn nìyẹn èyàn ó sì máa fi ojú kòkòrò téèyàn ní lórí kí n téèyàn sọ yẹn kó yé ẹni náà èyàn ó máa fi hàn wọ́n ní فهذه سليم الرميصاء وني سليم شو معنى الرميصاء لقد جعلت مهرها الإسلام وهنا لو في صداقي رشي كني وفي صداقي رشي إسلام يعني كي أقبى إسلام لوري كي صداقيهم فلم توافق على الزواج من أبي طلحة حتى يسلم وني كوكبا láti fẹ́ Abu Talha fi ta Abu Talha bá gba Islam ó ní tó bá ti gba Islam sadaki mi ló ti fún mi yẹn ó ní fakana mahruha minhu islamuhu ó jẹ́ sí pé sadaki rẹ̀ òun náà ní islamu rẹ̀ fakama rawa Anas radiyallahu anhu wọ́n gẹ́bí Anas sì gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ wáyé pé qala Malikun ibn Abu Anas ipe Malik tó jẹ́ bàbá Anas ó sọ fún ìyàwó rẹ̀ ipe Sulaim وهي أنس هناني يا أنس وصفوا إن هذا الرجل يعني النبي صلى الله عليه وسلم يقول دجوا كنيه يحرم الخمر أنشيوتي ممونيه وفاوية يقول هو سيدنا التي فوتي مموسله فانطلق حتى أتى الشام فهلك هناك هو في مدينة أو في مكة عليه ولو كوسي الشام فجاء أبو طلحة نباتي أكو سليم كو أبو طلحة توني يشي مسلمي هو خطب سليم فكلمها في ذلك وهو سليم لا تفاء فقالت وأن سليم أصبح يا أبا طلحة ما مثلك يرد بير أبو طلحة يرورك يسي وكينيتا أدى قداني ولكنك امرؤ كافر وأنا مسلمة ثم problem تو أن بيننا نكبي وكفرين يا مسلمين لا يصلح لي أن أتزوج كوزي توفي ميتي موجا مسلمي كين في وتوجا كفري فقال ما ذاك مهرك قالت وما مهري أصبح شيء ما أنت ما فوني صداقي تي مبافع فيوني أنا كيلو في فمني صداقي قال الصفراء والبيضاء الذهب والفضة إن فوني قولوا أتفراكاني قالت فإني لا أريد سليمان يميو في بوين الصفراء ولا البيضاء أريد منك الإسلام إن كتمهم في أناني إسلام لا تدور قال فمن لي بذلك أريد قدرتاني مواتي وأقبى إسلامنا قالت لك بذلك رسول الله صلى الله عليه وسلم ونتوقع في أقبى إسلام ودوجيسي ورحمة بالوتي لأقبى فانطلق أبو طلحة يريد النبي صلى الله عليه وسلم ونبيني أبو طلحة لو في أدى سليم سيلة والله صلى وجيسي ورحمة صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس في أصحابه فلما رأى ولو جيسي ورحمة أو أقبلوا وصحابه ونبيني جيسي ورحمة أبو طلحة تنبوا ونجاءكم أبو طلحة غرة الإسلام بين عينيه وني أبو طلحة تنبوي أكبر إسلام بلاني يجول مجيجي وني فأخبر رسول الله صلى الله عليه وسلم بما قالت سليم ولا أبو طلحة صفون جيسي الله وبا نقبانتي سليم ويفون فتزوجها على ذلك أقبى إسلام أسفى سليم لوري به قال ثابت وني ثابت صويبي فما بلغنا مهر كان أعظم منها إنها رضيت الإسلام مهرا فتزوجها أبو طلحة أني لا تقبع أني أوتي برو صداكي كان أعظم منها تطبط صداكي سليم ipe ó pe olówó islam fọ́kọ rẹ̀ ó sọ pé tó bá ti mọ̀ pé gba islam in fe osùnmọ́ gba islam tó bá ti gba islam sadaki mi no oni innaha almu'minatu sadiqa oni tírà ní dájúdájú Sulaim obìnrin tó nígbàgbọ́ òdodo ni tastaghillu al-fursata li salih al-islam wal muslimin yani pé ó seize the opportunity yẹn torí pé àwọn muslimi ò tí pọ̀ nílùú Makkah ni ó seize the opportunity yẹn láti fi ṣe àǹfààní fẹ́sìn islam èèyàn kan tún ti kún àwọn muslimi nìyẹn ó ní tahrisu ala tahayyun al-furas lid-da'wati ila Allah ó ní gbogbo opportunity tó bá ní láti fi pèpè sẹ́sìn Ọlọ́run ọba yóò lo opportunity yẹn láti fi pèpè fatad'u bil kalimati at-tayyibah yóò wá pé yẹn pẹ̀lú gbólóhùn tó dáa wal mau'izati al-hasana àti wáàzí dáadáa fahani'an laha al-ajru al-'azim min wara'i islami Abi Talha ó ní àmà kí kú oríire ní pẹ̀lú ládá tó tóbi tí ó rí torí pé ọkọ rẹ̀ yìí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama
ọkọ rẹ̀ ń bẹ nínú ṣe dáadáa rẹ̀ ni gbogbo ntabu Talha bá gbélé ayé ṣe nínú Islam ní dáadáa Ummu Sulaym náà ní ládàá rẹ̀ torí pé Ummu Sulaym ló ṣokùnfà kíni ló ṣokùnfà Islam rẹ̀ wọ́n ní walaqad qala rasulullahi sallallahu alayhi wa sallam li an yahdi Allahu bika rajulan ahabba ilayka min humuri ni'am wọ́n ní kí Ọlọ́run bá kó fìyàn sí kó ń gẹ èèyàn kan so kó gba Islam kó mọ̀nà láti yẹni látàrí iṣẹ́ mùsùlùmí kan àbí dáwà mùsùlùmí kan olólóore fún mùsùlùmí náà ju humuru ni'am wọ́n ní humuru ni'am wọn náà ni àwọn ràkúnmí tó bá pupa kìí ṣe gbogbo èèyàn ló máa ń ní àwọn olówó àwọn ni wọ́n máa ń kó ràkúnmí pupa jọ torí pé wọ́n wá wípé olóore fún èèyàn ju kókó àwọn ràkúnmí pupa yẹn jọ wọ́n ní waqad akhraja ibn Sa'd an Anas radiyallahu anhu wọ́n ní ibn Sa'd ó gba ìgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Anas ó sọ wípé qala kharaja Umar mutaqallidan sayfahu falakiyahu rajulun min bani Zahra wọ́n ní Umaru jáde pẹ̀lú dáre nígbà náà kò tí ì gba Islam radiyallahu ta'ala anhu wa arda wọ́n ló jáde lẹ́ni tó mú ìdá rẹ̀ wọ́n ní arákùnrin kan bá pàdé rẹ̀ nínú àwọn ìran bani Zahra faqala lahu wọ́n lárákùnrin náà wá sọ fún wípé aina ta'madu ya Umar ibo ló ń lọ ibo ni òun rí ìrẹ́ Umar pẹ̀lú dàlọ́wọ́ rẹ̀ faqala uridu an aqtula Muhammadan Umaru ni mo fẹ́ lọ pa Muhammadu ni sallallahu alayhi wa sallam qala wa kayfa ta'man min bani Hashim wa bani Zahra idha qatalta Muhammadan oni so wá rò pé Muhammadu kò léèyàn ni kò lẹ́bí kò lára bó làwọn banu Hashim àtàwọn banu Zahra bó lọ́kàn rẹ̀ ó ṣe balẹ̀ nígbà tí wọ́n bá pọ̀ mọ́ wọn faqala lahu Umar wọ́n ní Umar wá sọ fún wípé ma araka illa qad saba'ta wa tarakta dinaka alladhi kunta alayhi ó ní ọ̀rọ̀ tó ń sọ yìí ó ń túmọ̀ sí pé ìwọ náà ti fi ẹ̀sìn ó ti fẹ̀sìn rẹ̀ sílẹ̀ ó ti tẹ̀lé ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam faqala afala adulluka ala ma huwa a'jabu min dhalik wọ́n lára kùnrin náà wá sọ fún Umar wípé ǹjẹ́ èmi ò ní tọ́ka rẹ lọ síbi nǹkan tí ó ṣe ọ́ ní èèmà ju kémi gba Islam gan lọ ó ní kí ni nǹkan náà qala ma hu ó ní kí ni nǹkan náà ó ní qala ukhtuka wa khatanak qad taraka dinaka alladhi anta alayhi ó dájẹ́ ń sọ fún ọ tó bá tí gbígbà Ìsìlámù tèmi bá ń yọ ọ lẹ́nu jẹ́ ń sọ yìí tí ó yí ọ lẹ́nu ju tèmi lọ fún ọ ọmọ ìyá rẹ̀ obìnrin àtọkọ rẹ̀ àwọn méjèèjì ti ṣe kíni wọ́n ti fẹ̀sìn tiẹ̀ yìí sílẹ̀ wọ́n ti gba Islam qala ṣe mọ̀ pé ọ̀dọ̀ Ànábì lólóhùn lọ tẹ́lẹ̀ nígbà tó jẹ́ pé ẹni tí ń bẹ́ nù nǹkan tí tọ́lọ́hun fi gba agbára lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ bọ Mẹ́kà àwọn olórí àwọn ògbóǹtarìgì inú wọn tí wọ́n ń gbógun tà Ànábì Muhammad sallam ibi tí wọ́n bá ti ń ṣe mítìnì pé ó gbẹ́sìn tuntun wá ó ṣe gbóòsà o ibẹ̀ lẹ́nu kó sọ pé ìwọ gbẹ́nu sọ̀hún tá a bá ń sọ̀rọ̀ ọmọ dà sí torí pé ọmọ rẹ̀ náà ti wà nù wọn ẹnu tiẹ̀ náà ò bá ní gbọ́rọ̀ bí wọ́n ṣe ń dínkù bágbára wọn ṣe ń dínkù díẹ̀díẹ̀ nítorí pé ìwọ tó fẹ́ sọ̀rọ̀ wọ́n á di pé ó ń kálukú rọ̀ máa fi yà jẹ ọmọ rẹ̀ ńlé pé ó gba Islam so tó bá dọ̀la tó ń bá wá ṣe mítìn ọmọ ẹlòmínà tó ti wọnú wọn òun sì lè mọ́mọ́ àwọn ilé òsì ti mà tóun náà bá múra kankan pé ṣe bọ́mọ rẹ̀ náà ń bẹ́nu wọn ìwà láriwo so Ọlọ́run fi yẹn gba agbára lọ́wọ́ wọn Ànábì lọ́lọ́run fẹ́ lọ pa sallallahu alayhi wa sallam wọ́n bá fún un ní ìrò pé èyí tó wọ́n lọ pa ẹni tó wà ń jìnnà nínú ilé rẹ̀ gan ẹnìkan ti gbà famasha Umar hatta atahuma wọ́n ní Umar ó bá fa Ànábì lẹ̀ ó bá rí pé àbúrò mi àtọkọ rẹ̀ ọ̀dọ̀ wọn ló kọ́kọ́ lọ wa indahuma rajulun min al-muhajirin wala arakuni kan bẹ lọ́dọ̀ wọn yuqalu lahu Khabbab radiyallahu anhu wọ́n pè ní Khabbab kolon ko yanu si qala fa sami'a Khabbab hassa Umar wọ́n ní Khabbab gbọ́ ó gbúrò ìrìn Umar torí kan wọ́n ní tí Umar bá rìn ẹ mọ̀ pé yẹn tẹ̀lé fatawara fadakhala alayhim wọ́n ní bẹ́ẹ̀ ni òun rọra sá pamọ́ síbi kan nínú yàrá tí wọ́n wà wọ́n ní Umar bá wọlé tọ̀ ńgbà tó wọ yàrá náà ó bẹ́ẹ̀ yàn méjì ni faqala ma hadhihi al-haymana التي سمعتها عندكم وني كلي تي مون غبو كين تو ولي مون غبورو وني قال وكانوا يقرؤون سوره طه انتي عمر زين غبو ني بي àwọn mẹ́tẹ̀ẹ̀ta nka qur'ani ni suratu طه ni wọ́n kà فقال wọ́n dá lóhùn pé ما عدا حديثنا تحدثناه بيننا ان تتكورو soni ọ̀rọ̀ tá ń sọ ló ń gbọ́ kó tó wọlé قال فلعلكما قد سبئتما وني kó má jẹ́ sí pé ẹ̀yin méjèèjì tí ẹ ti fi ẹ̀sìn àwọn bàbá òbí yín sílẹ̀ ẹ ti gba Islam gbogbo ẹni tó bá gba Islam wọn sọ fún pé sọ́bìà qala lahu khatanahu wọn níbẹ̀ ni ọkọ àbúrò rẹ̀ sọ fún pé ara'ayta ya Umar in kana al-haqqa fi ghayri dinik
pé kí ni wọ́n rí sí ìrẹ́ Umar tó bá jẹ́ sí pé òdodo ò sí nínú ẹ̀sìn tó ń ṣe. fawathiba Umar ala khatanihi fawata'ahu wat'atan shadida. wọ́n níbẹ̀ ni Umaru ló dájú kọ àna rẹ̀ yìí ọkọ àbúrò rẹ̀ yìí wọ́n ní ó tẹ̀ ní ìtẹ̀kùtẹ̀. faja'at ukhtuhu fadafa'athu. wọ́n ní ọmọ ìyá Umar tó ń jẹ́ ìyàwó tó ń jẹ́ obìnrin wọ́n bá wá ti Umaru dànù pé má pọkọ mi. an zawjiha wọ́n ní fanafahaha biyadihi ay latamaha. wọ́n ní bẹ́ẹ̀ ni Umaru fọ ìtí àbúrò rẹ̀ yìí. Umaru sì ní tí Umaru lè fọ ọdún mẹ́wàá kó nínú sẹ̀mí èèyàn tó bá fọ ìtí èèyàn ọdún mẹ́wàá ó sì kó ń gbèsè ayé ẹni náà torí ibi tí Umaru lágbára dé. Umaru ní àgbà gbogbo èèyàn ló fà nígbà tí Umaru fẹ́ ṣe hijira ẹ̀ ń pa àwọn èèyàn yọkù Mẹ́kà ni Umaru òun kéde ní gbogbo ẹni tó bá fẹ́ kó jókòó bá ní dárò ńlẹ̀ wọn èmi fẹ́ ṣe hijira ọ̀nà ibi tí màá sì gbà ní kó wá tẹ̀lé mi. kò sẹ́ni tí wọ́n bí da ẹnìkan kan tẹ̀lé o pé máa lọ jẹ́jẹ́ rẹ ẹnìkan kan tẹ̀lé ṣùgbọ́n yàtọ̀ sí Umaru oníkálukú tó kú Mẹ́kà ó yọ kú ni torí gbogbo èèyàn ló mọ Umaru pẹ̀lú akin àtàgbà. wọ́n nígbà tó fọ etí àbúrò rẹ̀ yìí fadama wajaha ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà. faqalat wa hiya ghadba. wọ́n ní arábìnrin náà wá sọ lẹ́ni tí inú ń bí ya Umar in kana al-haqqu fi ghayri dinik. mo wí tó bá jẹ́ sí pé intọ́kọ̀ mi wí tó fi ń nà tí mo fi gbàálẹ̀ tó fi nà èmi náà ó dẹ̀ èmi náà wí tó bá jẹ́ sí pé kò sódòdó nú ẹ̀sìn tó ń ṣe ńkọ́. tó bá jẹ́ sí pé kò sódòdó nú ẹ̀sìn tó ń ṣe ńkọ́. wọ́n ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. tó bá pamípamí mo jẹ́rìí pé kò sí ọba kan tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfọ́ Ọlọ́run ọba kan ṣoṣo mo sì tún jẹ́rìí pé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ni. fankasarat hiddatul ghadabi an Umar. wọ́n ní ìgbónára ìbínú tó wà lára Umar yìí bígbà tí wọ́n dami tútù lù ní. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí àbúrò rẹ̀ wí. wọ́n ní faqala li ukhtihi. wọ́n lọ́wọ́ sọ fún àbúrò rẹ̀ pé nawilini alkitaba alladhi indakum fa aqra'u. jẹ́ ń wo ìwé tí a ń kà yún jẹ́ kí èmi náà kà. faqalat la. wọ́n lábúrò rẹ̀ sọ fún mi pé innaka rijsun wala yamassuhu illa almutahharun. wípé ìwọ ẹ̀gbin bẹ lára rẹ̀ tíra tiwa tá a sì ń kà yìí ẹni tẹ́gbìn wa ń bẹ ẹni tí ò bá sí nínú mara àyè fún. fagtasala wa tawadda. wọ́n ní Umaru bá nínú ẹgbàá ọ̀rọ̀ kan wọ́n ní kí wọ́n fi ibi tó wọ́n ti wẹ̀ hàn wọ́n fi hàn ó wẹ̀ ó sàlùwàlá. qala faqama wa tawadda thumma akhadha alkitaba faqara. lẹ́yìn wá gbà náà ó gba tíra náà lọ́wọ́ wọn suratu Taha ni wọ́n kọ sínú rẹ̀ hatta intaha ila qawli ó bẹ̀rẹ̀ sí ka Taha láti bẹ̀rẹ̀ sura náà tí tó fi dé gbólóhùn Ọlọ́run ọba tọ́lọ́run ọba ń sọ wípé innani ana Allah la ilaha illa ana fa'budni wa aqimis salata li dhikri. ìgbé dájúdájú èmi ni Ọlọ́run la ilaha illa ana kò sí ẹnìkan tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfi èmi. fa'budni nítorí náà jọ́sìn fún mi wa aqimis salata li dhikri kí o sì gbé ìrun dúró fún ìrántí mi. wọ́n ní ba'daha sharaha Allahu sadra Umar lil Islam. lẹ́yìn ìgbà tó ka dé àyè yìí ni Ọlọ́run ọba sí payá èmi Umar fẹ́sìn Islam. fa aslama Umar. bẹ́ẹ̀ ni Umar gba Islam. ba'da ahawali 30 sanatan ashaha fil jahiliya. lẹ́yìn nǹkan bíi 30 years tó lò nínú ìṣẹ̀mí ojú dúdú. wa kana as-sababu fi islamihi ba'da tawfiqillahi ukhtihi Fatima. ipe sábàbí ìsìláàmù rẹ̀ lẹ́yìn ṣíṣe kòńgẹ́ Ọlọ́run òun náà ní tani òun náà lọ́mọ àyà rẹ̀ Fatima yẹn. wa zawjuha àtọkọ rẹ̀. wọ́n ní ukhtuhu allati lam takhaf fillahi lawmata la'im. ó lọ́mọ àyà rẹ̀ tó jẹ́ sí pé kò bẹ̀rù nǹkan kan kò bẹ̀rù ẹni tí bóyá wọ́n fìyà jẹ ni bóyá wọ́n fẹnu àtẹ́bá ni bóyá wọ́n bú ni lókùnmá tó jẹ́ sí pé iṣẹ́ Ọlọ́run ní í ṣe kò bẹ̀rù mọ́. ولم تخشى أخاها الذي عرف بالقوة والبطش والعناد. kò sì tún páyà ọmọ àyà rẹ̀ tó mọ̀ dáadáa pé ẹni tó gbajúmọ̀ pẹ̀lú agbára ni tí ọwọ́ rẹ̀ bá sì tẹ̀yàn oníkálukú mà wọ́n sì tún mọ̀ pé ó ní agídí. wọ́n ní فوقفت أمامه في ثبات وإيمان تؤكد إسلامها. ó ló sì dúró níwájú irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ìdúróṣinṣin àti ìmánì tó lágbára. ó sì ń fi rinlẹ̀ fún Umaru pé in tó gbọ́yìn ò sí gbọ́ mo gba Islam kódà mo tó tún gbà wájú rẹ̀. ó ní watahuthu akhaha ala al-islam. ó sì tún ṣe ọmọ ìyá rẹ̀ lójú kòkòrò lórí Islam. ó ní walam ta'ba'u bi darbi Umar laha
falam tantasir li nafsiha bal istamarrat fi da'wati akhiha ila Allah. ó ní kò bìkítà nípa nínà tí Umaru nà ike kò yé wá yani kò yé ṣe ìgbìyànjú lórí kí ẹ̀sìn rẹ̀ kó ní lọ síwájú, kò sì wá láti dáàbò bo ẹ̀mí ara rẹ̀ nítorí pé Umaru nà nǹkan tó mú mẹ́lẹ́mí rẹ̀ náà ni pé bóò ni ó ṣe pè ẹ̀gbọ́n rẹ̀ sí ojú ẹ̀nì ẹ̀sìn Ọlọ́run. ila an ja'at al-lahzati al-hasima fawaffaqa Allahu Umar lil-islam, títí tí àsìkò tí Ọlọ́run bá fi sí òpin àyẹn tó fi dé, tí Ọlọ́run bá fi Umaru radiyallahu ta'ala anhu ṣe kò ń gbẹ kó gba islam. fa aslama fahani'an li Fatima, Umaru wá gba islam, ó ní a kí Fatima kú oríire bintul Khattab, ọmọ Khattab, islam akhiha, akuri pọ́lọ́wọ́n bá fi ṣe sábà bí kí ọmọ àyà rẹ̀ gba islam. faqad qala rasulullahi sallallahu alayhi wa sallam, ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sallam ti sọ wípé allahumma aizza al-islam bi ahdi al-umarayn, ipò òjíṣẹ́ Ọlọ́run bá máa sàdọ́ pé ìrẹ́ Ọlọ́run bá gbé sí àgbéga fún ẹ̀sìn yìí pẹ̀lú ọ̀kan nínú àwọn Umaru méjèèjì. wọ́n ní Umaru méjèèjì wọn náà ni Umaru àti Abu Lahab. wọ́n ní fakana fi àti Abu Jahl, fakana fi islamihi izzun lil islami wal muslimina wa ajran aziman laha. ó wá jẹ́ sí pé inú islamu Umar àgbéga bá islamu, torí pé nígbàtí Umaru gba islamu, wọ́n ní arákùnrin kan bẹ nílùú Makka, wọ́n ní arákùnrin yẹn òun ni nǹkan tá a lè fi wé rédíò ẹlẹ́jẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ kó tètè tẹ̀ ká gbòòrò Makka, òun ni kẹ́ ẹ lọ sọ fún. wọ́n nígbà tí Umaru gba islam, ṣe mọ̀ pé nígbà yẹn gbogbo ẹni tó bá gba ìsìláàmù èèyàn máa ń fi ìsìláàmù èèyàn pamọ́ ni, èèyàn fi hàn pé èèyàn gba ìsìláàmù. tọ́yì tí wọ́n gbà tí Umaru gba ìsìláàmù tiẹ̀, òun fẹ́ kí gbogbo èèyàn mọ̀, nítorí gbogbo ẹni tó bá lágbára láti wá kojú òun kó wá kojú òun. nítorí náà ó lọ wá arákùnrin yẹn. wọ́n ní Umaru ò tí ì sọ fún arákùnrin náà ò tí ì jẹ́ kó sọ fún òun tán, tó ti bẹ̀rẹ̀ sí rìn tí ń sọ pé sọ́bí Umar. wọ́n ní Umaru wá ń tẹ̀lé lẹ́yìn, wọ́n sọ pé kadhabta innama aslamtu, ipe islamu lè mí gbà. tọ́yì wọ́n ní gbígba islamu Umar yìí ó ṣe Ọlọ́run bá fi ṣokùnfà àgbéga fẹ́sìn islam. àgbéga tó bá islamu yìí látàrí islamu Umar yìí, gbogbo ẹ̀ yóò wà nínú mizanu, yóò wà nínú òṣùwọ̀n ṣẹ́ dáadáa Fatima àtọkọ rẹ̀, torí pé àwọn méjèèjì l'Ọlọ́run bá fi ṣokùnfà kí Umar kó ṣe kíni, kó gba islam. nítorí àsìkò àwùdúró báyìí bí idhnillahi tabaraka wa ta'ala, tọ́nà bá síwájú ìjókòó tí ó ń bọ̀rọ̀, a ó tẹ̀síwájú nínú àlàyé nípa ìgbìyànjú tí àwọn obìnrin ṣe nínú ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba, tí àwọn èèyàn sì ti àtàrà ìgbìyànjú yẹn tí wọ́n ṣe kíni, tí wọ́n gba islam. wallahu ta'ala a'lam. naam. aleykum salaam wa rahmatulah. torí àti gbọ́ bí ìró kankan ní àwọn obìnrin kan wà tí jẹ́ pé olú fún àwọn ọkùnrin ní gé táwọn ọkùnrin sì máa jókòó níwájú ẹ̀ fún wa gbà tó ṣe ó tọ́ bẹ̀ sí ìròyìn. náà kò sí láìfi nínú ṣíṣe bẹ́ẹ̀ lóògbà tí a bá ti mójútó àwọn òfin ṣẹ̀ríà sẹ́yìnsìn, àwọn òfin ṣẹ̀ríà nípa ohun tó ní láti ṣe pẹ̀lú hijab, nígbà tó ní láti ṣe pẹ̀lú hijab. Tí tó bá jẹ́ sí pé ọkùnrin òun ló fẹ́ kọ́ àwọn obìnrin, àwọn obìnrin wọ́n mójútó tó ní láti ṣe pẹ̀lú hijab wọn. tó bá jẹ́ sí pé obìnrin òun ló fẹ́ kọ́ ọkùnrin, obìnrin yìí náà yóò mójútó tó fi dájú ní pé kó kọ́ wọn min wara'i al-hijab. tó bá jẹ́ sí pé bóyá a lè sọ kọ́tìn kankalẹ̀ láàrin wọn, àbí kí kó wà nù yàrá kankan àwọn wà nù yàrá mi, torí pé ìmọ̀ yẹn ni wọ́n fẹ́ ṣe kíni, ìmọ̀ yẹn ni wọ́n fẹ́ kọ́. náà so kò sí láìfi nínú bẹ́ẹ̀ lókun bàtà bá ti mójútó àwọn òfin tẹ́sìn Islam fi de báwo ni ó ṣe yẹ kọ́kìnrin àti obìnrin kún interact, pàápàá jùlọ tí wọ́n bá ṣe mahram ara wọn. wallahu a'lam. ìgbà mímọ̀ tí wọ́n máa fáìn dára ẹ̀ nínú situation tó bóyá wọ́n èèyàn ní láti ṣe presentation kan gẹ́gẹ́ bí obìnrin tó yẹ kó dẹ̀ máa sọ̀rọ̀ láàrin ní ibi tí àwọn èèyàn pọ̀ sí. ṣé irú nǹkan báyẹn ṣé ó wà loud necessary pé tóbìnrin dúró síwájú àwọn èèyàn kó ṣe presentation as a public lecture? kò sí láì fi lóògùn bàtà bá ti mójútó àwọn nǹkan tá a sọ síwájú yẹn sẹ́yìnsìn, nígbà tá a bá ti mójútó obìnrin tí ó ṣe bẹ́ẹ̀
so yóò jẹ́ sí pé ó wà nínú alhijab alkamil hijab tó pé kì í sì so obìnrin tó wọ zina so yẹn sìn pàápàá jùlọ tó bá jẹ́ sí pé mixed gathering ni so yẹn sìn torí pé àwọn olùmọ̀ fi ẹnu kò lórí wípé ohun obìnrin kì í ṣe ìhòhò ni kì í ṣe àwòrán ni ohun obìnrin kì í ṣe àwòrán ni àyàfi tí èèyàn bá máa dín ohun lókù wala takhda'na bil qawl ìyẹn ni ẹ̀sìn Islam kọ́ kéèyàn máa dín ohun náà so yẹn sìn kéèyàn máa ṣe ohun náà lọ́ṣọ̀ọ́ ohun ni haram ṣùgbọ́n kí èèyàn sọ̀rọ̀ àdíyàn ohun rẹ̀ kì í ṣe kíni kì í ṣe haram wallahu ta'ala alam. Naam. 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 Ẹni obìnrin náà lóyún wọ́n ní wọ́n rí ẹ̀jẹ̀ for some days ọkọ ẹ̀ ṣàwà ní kó wọn kí òun lẹ́tà onímọ̀ ẹ̀ orílẹ̀ àti tó bá ti dá sí òun ó kọ̀ntínú láti mọ̀ kí òun àbọ̀ ní mọ̀ tí òun bá wà tó ṣe pé ó ti tó bímọ ọ̀rẹ́ ṣe wọ́n. wọ́n jẹ́ pé ó ní miscarriage ni then ẹni tó bímọ yẹn ẹ jẹ́ ká kọ́ clear nǹkan kan náà ẹni tó bímọ kì í ṣe dandan ni kó dúró di 40 days tẹ́jẹ̀ bá dá lọ́jọ́ kejì jọ́ tí èèyàn bímọ yóò bẹ̀rẹ̀ sí máa kírun sẹ́yìnsìn kì í ṣe pé bóyá tí èèyàn bá bímọ dandan èèyàn ó sì ní fún ìrun títí 40 days là tẹ́jẹ̀ bá dá lẹ́yìn ìjọ́ méjì lẹ́yìn ìjọ́ mẹ́ta tẹ́jẹ̀ bá dá lẹ́yìn ọ̀sẹ̀ kan tẹ́jẹ̀ bá dá lẹ́yìn ọ̀sẹ̀ méjì sẹ́yìnsìn ṣùgbọ́n tẹ́jẹ̀ ò bá dá títí tó fi dé 40 days yóò bẹ̀rẹ̀ sí máa ṣe kíni yóò bẹ̀rẹ̀ sí máa kírun yóò gba ìdájọ́ wato yani tí wọ́n pè ní mustahada irú ẹni tí ó ní miscarriage yìí sìn òun náà yóò dúró yóò wo ẹ̀jẹ̀ náà lójú sẹ́yìn sìn yóò wo ẹ̀jẹ̀ náà lójú títí 40 ọjọ́ wallahu alam títí 40 ọjọ́ tí ò bá dúró yóò bẹ̀rẹ̀ sí ṣe kíni yóò bẹ̀rẹ̀ sí máa kírun ṣùgbọ́n tẹ́jẹ̀ bá dá lẹ́yìn ọjọ́ méjì mẹ́ta ọ̀sẹ̀ kan ọjọ́ mẹ́wàá sẹ́yìnsìn kì í ṣe pé èèyàn ó dúró de 40 days èèyàn máa gba atẹ́gùn títí tí 40 days ó ti kó tó bẹ̀rẹ̀ ìrun láàbàdàn tẹ́jẹ̀ bá ti dá èèyàn ó bẹ̀rẹ̀ ìrun ìyẹn ni pé a ó 40 days yẹn a ó fi kóra ró fún ìrun ni nítorí pé àti ma status ẹ̀jẹ̀ yẹn ṣùgbọ́n lẹ́yìn 40 days automatically a ó sọ ìdájọ́ istihada sórí ẹ̀jẹ̀ yẹn pé a ó discountenance ẹ̀jẹ̀ náà irú ẹni bẹ́ẹ̀ ó kàn máa ṣe ìmára fún gbogbo ìrun ẹni pé kò ní fàlùwà alákan kí ìrun méjì wallahu ta'ala alam. Alaikum salaam. Oníbẹ̀rẹ̀ àwọn lẹ́kọ̀ọ́ta àjọ bẹ̀rẹ̀ pé kí wọ́n fẹ́ lọ rẹ̀ ọwọ́ mú ọmọ lọ lè rọ̀wọ́ kí wọ́n mọ̀ pé wọ́n kí wọ́n mọ̀ dáhùn ẹ bá sọ fún pé kàdà kí táwọn sọ̀rọ̀ wọn lè rẹ̀ wọ́n ní pé ẹ̀yìn ti lọ ẹ̀tì bọ̀ ní ẹ̀kejì béèrè wọ́n ní bàbá béèrè ìdájọ́ fún àwọn ẹgbẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní ìlú nípa ìwẹ̀ tí wọ́n mọ̀ pé ní òwò ọmọlúwàbí ṣe tó bá wọn ní ìmọ̀ràn lórí rẹ̀ wọ́n ní nínú àdéhùn ilẹ̀ ti gbọ́ nínú ọkùnrin àwọn ọ̀rẹ́ kíkà tó ní ìdájọ́ wọn. Naam, mi máa sọ̀rọ̀. Ní ilé ìwé àbí kí wọ́n mú ọmọ lọ ẹni wọ́n sọ fún ọmọ yẹn ní ọmọ sọ̀rọ̀ ní ilé ìwé. Ṣé wọ́n ń wẹ ọmọ ni àbí báwo? Wọ́n jọ̀rọ̀ wẹ̀ pẹ̀lú ọmọ. Ìyẹn ó kù díẹ̀ káàtó sẹ́yìn sìn torí pé gẹ́gẹ́ bí àlàyé tí a ti ṣe sẹ́yìn ẹni tí àwọn obìnrin gan láàrin ara wọn ó ní òdiwọ̀n ibi tí wọ́n lè rí lára ara wọn sẹ́yìn sìn
ó lòdì wọn ibi tí wọ́n lè rí lára ara wọn ká tó wá pé èèyàn fọ́ọ̀mù kékeré ala kulli hal kí èèyàn wẹ̀ kí èèyàn máa jọ wẹ̀ pẹ̀lú ọmọ lásìkò kan náà nǹkan tó kù díẹ̀ káàtó ni ṣùgbọ́n sísọ̀rọ̀ nílé ìwẹ̀ àti wíwẹ̀ ní hòhò bóyá kí n kó papọ̀ wíwẹ̀ ní hòhò tó bá jẹ́ sí pé gbangba lèèyàn ti fẹ́ wẹ̀ haramu ni kéèyàn wẹ̀ ní hòhò tó bá jẹ́ sí pé ibi tí ilé ìwẹ̀ lèèyàn ti fẹ́ wẹ̀ tí ò sẹ́ni kankan tí ń ríyàn kò sí láìfi nínú kéèyàn ṣe kíni kéèyàn wẹ̀ ní hòhò bákan náà ọ̀rọ̀ sísọ kìí ṣe haramu ni lásìkò tí èèyàn ń ṣe kíni lásìkò tí èèyàn ń wẹ̀ nítorí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a máa wẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ wọ́n á jọ máa wẹ̀ wọ́n á sì máa sọ̀rọ̀ sọ́yìn sin Aisha inú hadithi Aisha àti inú hadithi Maimuna Aisha ní ìní àtòjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alayhi wa sallam àjọ máa ń wẹ̀ láti inú igbá omi kan náà tí ó bá ń yára bu omi jù mí lọ máa sọ fún mi pé dáàlì yẹ pé sẹ́kù fún mi yàrí pé ọ̀rọ̀ ni eléyìí náà àbí náà so kéèyàn sọ̀rọ̀ ní ilé ìwẹ̀ kò sí láìfi níbẹ̀ wallahu ta'ala alam ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé téèyàn bá wọ ilé ìwẹ̀ kéèyàn kọ orin ojú kìíní àtọjú kejì àwo kéèyàn tó jáde sọyẹ́nsìn eléyìí kìí ṣe but ọ̀rọ̀ tí èèyàn bá ní bùkátà sí sọyẹ́nsìn tí bùkátà sí kéèyàn bá sọ̀rọ̀ bá wà kìí ṣe haramu ni kéèyàn ṣe kíni kéèyàn sọ̀rọ̀ wallahu ta'ala alam naam. aleykum salaam. ẹnìkan ní ọmọ rẹ ti kú ti pẹ́ ó wá ṣẹlẹ̀ pé wọ́n á mọ lálàá fún wọn rí wọn náà ó wá ń sọ fún ẹnìkan wá àtàìsẹ̀ pé ìgbà tí ò ti ṣe òkú ọmọ rẹ̀ nígbà tó kú lọ́fà tó fẹ́ rí wa ṣé wọ́n ní kóhun náà máa bọ̀ ni sọ pé kó lọ sòkúnù àbíbọ̀ so wọ́n àtàìsẹ̀ tó wọ́n sọ fún wọn wípé àlá kò sí nǹkan tí mẹ́ńbẹ̀ ní tó bá ti làlá kò ṣe nọ́fìlà tó yan nọ́fìlà tó bá ti. kí ni ń rí ṣé àná mọ ẹgbàá lọ́wọ́ ni ṣé kàn rí ìyá náà ni ẹ kàn rí wọn ala kulli hal gbogbo yẹn kì í ṣe fọwọ́dọ̀ ni kí ló dé tó wọn náà sọkú ìyá rẹ̀ so lágbóyè ẹ̀sìn ni abu broke so tó bá jẹ́ sí pé torí pé ẹlòmíì jẹ́ pé broke ni èyí ló fà kí ṣe pé ẹlòmíì tó bá broke yóò alẹ̀ mọ́ súnà wípé àwọn súnà gan wọn ní kò kúkú bá mọ́ kò sì lówó lọ́wọ́ ni tó bá lówó lọ́wọ́ bídíà ni ó sì ala kulli hal nígbà tó jẹ́ sí pé alhamdulillah agbóyè ẹ̀sìn ló sún dé bíi pé kó mọ̀ pé tó kù bá kú àdúrà là á ṣe fún so yẹn sìn kó fi ọkàn ara rẹ̀ balẹ̀ so tó bá jẹ́ sí pé agbóyè ẹ̀sìn ló sún débẹ̀ so kò yẹ kó jẹ́ sí pé at this stage àsìkò tó yẹ kó rí dẹ́rùbà gangan lásìkò tí àyẹn ṣẹ̀ṣẹ̀ kú so tí wọ́n bá rí dẹ́rùbà lásìkò yẹn tó rí avoid so yẹn sìn so kò yẹ kí ẹnìkankan rí dẹ́rùbà ní ìsìn pé kó ní ìsìn kó san gbèsè nu la bídà ni ṣíṣe bẹ́ẹ̀ so tí bá ń rí ìyá tó bí lójú oorun sóhun ò fẹ́ rí ìyá náà wọn ni àbí èmi ò rí ló bá mo fi ní sí ìyá náà mú ẹgbàá lọ́wọ́ ni torí pé tíyẹn bá ń rí ìyá tó bí yàn ní tó ti kú téèyàn rí lójú orin wá ní kíni ìyẹn sáàmù kó ti kú àbí so kí wá ní kíni túmọ̀ rẹ̀ kíni ìtafẹ́ fi ta so mo wò pé gan ó yẹ kí inú rẹ̀ máa dùn ní pé at least àmọ́ òun ti kú òun sì tún rí wọn so la kulli hal wọn kò yẹ kí yẹn jẹ́ kí wọ́n fi intimidate yẹn kí wọ́n lọ ṣe nǹkan tí yóò ṣe okùnfà ìbínú Ọlọ́run so bídà ni nǹkan tí ìyá yẹn tó ní bùkátà sí kò ju kíni lọ àdúà òòrèkóòrè àdúà gbogbo ìgbà naam kọ́nà kò forí jìn àwọn òkú wa naam aleykum salaam tala.
pé ìdí oyin sùn ta lọ́mọ ìyàwó tán pé ìyàwó yẹn ò gbọ́dọ̀ sùn ilé bàbá rẹ̀ ní alẹ́ ẹjọ́ ìyàwó yẹn sóòótọ́ ni àdúgbò nítorí àníyàwó síwájú bọ̀ àwọn fámìlì ọkọ ò sí ní ìlú tí àwọn ìyàwó yẹn tí àwọn fámìlì ìyàwó wà tó ṣé ìyàwó lè sílé bàbá rẹ̀ níjọ́ yẹn àbí tán lọ hòtẹ́ẹ̀lì tó ní àǹtí ní lójú ọjọ́ kìnìkan tó lè gbéra lọ ìlú tán lọ. sáyè tí ó sùn nílé bàbá rẹ̀ wà táyè tí ó sùn bá wà. àyè tó máa sún máa wà tí Islam bá pàmì tiẹ̀. àwọn nìkan àbúrò àtọkọ rẹ̀. ló òun nìkan ò kó sún àtọkọ o. kó mọ̀ sùn lé bàbá rẹ̀ ń gbà ní. ala kulli hal kìí ṣe haramu ni kìí ṣe haramu ni àwọn àṣà àwọn ìdílé kọ̀ọ̀kan ni àti lọ bí wáàzí ìyàwó kan rí èmi ni mo ṣe wáàzí ń bẹ a ṣe wáàzí tán fi microphone lẹ̀ wọ́n sì hàn nǹkan wọn ní kò ní wọ inú ilé náà mọ́ wọ́n ní kò ní wọ inú ilé yẹn mọ́ pé látòjú agbó yẹn làwọn ti mú lọ àṣà àtàwọn nù eléyìí gbogbo ẹ̀ ni kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ẹ̀sìn lọ́dọ̀ àwọn Lárúbáwá sẹ́yìnsìn lọ́dọ̀ àwọn Lárúbáwá àwọn máa so igi tí ẹ sì pé ìyàwó yẹn ó sì tún wà nílé bàbá ẹ̀gán fún bí oṣù mẹ́ta tó ń bọ̀ sẹ́yìnsìn àwọn ará Ìlọrin gan náà máa ṣe so kìí ṣe haramu ni sẹ́yìnsìn nǹkan tí nǹkan tó dẹ̀ dáa ni tọ́kìn àtòbìnrin bá ti ríra àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n fẹ́ fẹ́ra wọn ẹ jẹ́ ká yọ ẹ̀tọ́ Ọlọ́run sẹ́yìnsìn ká yọ ẹ̀tọ́ Ọlọ́run ká sọ̀spẹ́ndì a máa ń káyé gbọ́ kọ́rùn-ún mọ̀ tá a máa fẹ́ ṣe yẹn a máa fi pa ẹ̀tọ́ Ọlọ́run lára sẹ́yìnsìn ẹ jẹ́ ká yọ ẹ̀tọ́ Ọlọ́run ká sọ àwọn èèyàn yìí di ẹ̀tọ́ ara wọn so ká wá sọ̀spẹ́ndì ẹ ká wá máa dájọ́ de ọjọ́ yàn sẹ́yìnsìn so kò sí láì fi ala kulli hal nínú kò sẹ́ẹ̀rí kankan tó ní tí wọ́n bá so yìgì ọmọbìnrin tí wọ́n so yìgì fún kò wọ̀ tó sunú ilé náà mà kò sẹ́ẹ̀rí kankan tó wí bẹ́ẹ̀ nǹkan kan ò ṣe yìgì yẹn sẹ́yìnsìn wallahu ta'ala alam náà so inshallah tabaraka wa ta'ala báyìí ni a ó fi jókòó tí ò ní tì ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà Ọlọ́run àti sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run bá kí ó san wá ní ẹ̀san wíwí àti gbígbọ́ èyí tó kù díẹ̀ káàtó kí Ọlọ́run bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك